أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أستغفر الله سبحان الله والحمد لله ولا إله إلا الله الله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته ومنتهى العلم ومبلغ الرضا. اللهم صل وسلم على سيدنا محمد الشفيع المشفع خير خلق الله وعلى الأنبياء والمرسلين وآلهم وصحبهم آل الله. lẹ́yìn tí a ti kí Ọlọ́run tá a dẹ̀ ti tọrọ ìkẹ́ àti gẹ̀rẹ̀ fún olólùfẹ́ rẹ̀ Ànábì Muhammad, tá a tọrọ kí ìkẹ́ náà àti gẹ̀rẹ̀ náà dórí gbogbo ànábì Ọlọ́run àti gbogbo àwọn ẹni rere, àwọn àfáà àtọkọ́ wa ń kí wa àtàwọn òbí wa, à ń kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa nítorí Ọlọ́run, gbogbo ẹ̀yin mùsùlùmí mùsùlùmá, gbogbo ẹ̀yin mùmínì òdodo tẹ́ ń bá wa ká lọ lérí ètò Sirah Nabawiyyah, ìtàn ìgbésí ayé ànábì. A kí yín pẹ̀lú kíkí ọlọ́lá, assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuhu. Àfáà tí ń kọ́ wa ń kíw lọ, Al-Hafidh Al Iraqi, níbi àwọn ẹsẹ̀ orin tó kójọ tó fi pìtàn ìgbésí ayé ànábì. Ibi tó kọ́ wa dé òun níbi tí ń sọ pé wa fihi qad alamina niswani. Wa fihi qad alamina niswani. Shahran wa fihi qissatul li'ani. Shahran wa fihi qissatul li'ani. ألا يحج مشرك بعد وحجة الصديق ثم أرسلا. وحجة الصديق ثم أرسلا. له عليا بعده على الولا. له عليا بعده على الولا. ألا يحج مشرك بعد ولا. ألا يحج مشرك بعد ولا. يطوف عريان كفعل الجهلا. يطوف عريان كفعل الجهلا. وسميت بسنة الوفود. وسميت بسنة الوفود. لكثرة القادم من وفود. لكثرة القادم من وفود. في العشر كانت حجة الوداع. في العشر كانت حجة الوداع. لا يحصر الوافون باطلاع. لا يحصر الوافون باطلاع. فقيل كانوا 40,000. فقيل كانوا 40,000. أضفها وزد عليه ضعفا. أضفها وزد عليه ضعفا. وارتد فيها وادعى النبوة. وارتد فيها وادعى النبوة. الأسود العنسي حتى موى. الأسود الأنسي حتى موى. لبعض قومه بسجع صنعا. لبعض قومه بسجع صنعا. فقتل الشقي مع من تبعا. فقتل الشقي مع من تبعا. فيما يليها وهي 11. فيما يليها وهي 11. قضى نبي الله فيها عمرا. قضى نبي الله فيها عمرا.
عاش ثلاثا بعد 60 على عاش ثلاثا بعد 60 على أصحيحا والخلف في هذا خلا أصحيحا والخلف في هذا خلا. Àfáà ń sọ àwọn ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ fún wa ní oṣù kẹsàn-án tí Ànábì sallallahu alayhi wa sallam tí oṣù kẹsàn-án tí Ànábì sallallahu alayhi wa sallam tó ṣe hijira wọ Madina. Ó ti sọ̀rọ̀ Gazwatu Tabuk bá ṣe ṣe ìrìn àjò lọ́jà ogun Tabuk. Ó ti bá wa sọ àti ìdárídé wọn padà sí Madina. Nígbà tí wọ́n á darí dé Madina, ọdún nìna kódà ìdárídé wọn sí Madina gbàrà ní ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ tí ó ṣẹlẹ̀ wípé arákùnrin kan nínú àwọn sàhábì Ànábì wọ́n pè ní Uwaymir al-Ajalani. Nígbà tí wọ́n padà dé Madina, ojú ogun làwọn dágbére ń pa wọn lọ nígbà tí ó sì fi ìyàwó rẹ̀ kalẹ̀ níbàámu pẹ̀lú ẹjọ́ tó rò ní pé òun ò fi ìyàwó òun kalẹ̀ pẹ̀lú oyún nínú, kò sì sájọṣepọ̀ ìbálòpọ̀ láàrin àwọn tó lè doyún, tóun fi wá dé padà látojú ogun bóyún nínú ìyàwó òun. Bó lóyún ṣe jẹ́, òun àti ìyàwó rẹ̀ wá wọnú ẹjọ́ bó lóyún ṣe jẹ́, ta ń lóyún ẹjọ́ ta ń lóyún lòun báyàwó rẹ̀ rò nígbàrà tí wọ́n darí ogun Tabuk tí wọ́n wọ Madina padà radiyallahu ta'ala anhu. Ọwọ́ adé wa bá Ànábì sallallahu alayhi wa sallam ń pé Ànábì, arákùnrin tí ọba ara rí dájú pé ìyàwó òun ṣe ṣìnà, tó bá fẹnu sọ fún yín àbí tó bá tiẹ̀ gbégbésẹ̀ ń pé arákùnrin tí ń bá ìyàwó òun láṣepọ̀ òun fẹ́ pa, tó bá ṣe bẹ́ẹ̀ lọ́ọ́ pa lè ìyàwó ẹ̀ lè fẹ́ pa á dì nípò ti gbẹ̀mí lọ́rùn èèyàn lọ́nà tí ò tọ́. Tó bá sì dákẹ́, inú ó máa gbé e, kò ṣeé dákẹ́, irú rẹ̀ ò ṣeé dákẹ́ rẹ̀ lẹ́ni torí ìyàwó rẹ̀ tí ń ṣe ṣìnà àbí tó rárí dájú pé yán lè kọ́ wá dákẹ́, kọ́ wá dá lé, kọ́ má ṣe nǹkan kan lé lérí, ìbínú ẹ̀hónú gan lè pa á. Tó bá lóun fẹ́ gbẹ̀san lára ọkùnrin tí ń yàn lálẹ́, tó bá ṣe bẹ́ẹ̀ pa ẹ̀ pa á di. Tó bá tún dákẹ́, inú rẹ̀ ó máa rú. So kí ni kéèyàn ó ṣe? Ọlọ́ba Ànábì sallallahu alaihi wasallam bẹ́ẹ̀ pé kí ni kóhun ó ṣe? Ànábì wa ní Olúwa ti mú ìdáhùn wá. Ìyẹn wà nínú àwọn àyà tọ́lọ́run sọ̀kalẹ̀ nínú suratu al-Nur, àyà tí ń bẹ nínú suratu Nur, níbi tí Olúwa ti dájọ́ ọkọ àti ìyàwó. Ṣé mọ̀ pé dájọ́ tí ń bẹ ńlẹ̀ ni pé gbogbo ẹnikẹ́ni tí ó bá fi ẹ̀sùn ṣìnà kànyàn pé lágbájá òun ṣìnà ni, òun ní kó lọ wá ẹlẹ́rìí wá, òun àtàwọn ẹlẹ́rìí rẹ̀ kan pé 4. Ìjúwe dodo wọn gbọ́dọ̀ takora wọn. Ẹnìkan gbọ́dọ̀ sọ pé abá wọn tán láṣepọ̀ nínú yàrá, káwọn kan ní ìgbà táwa rí wọn akàrí wọn hòhò ni, àbá nǹkan ọmọkùnrin nínú nǹkan ọmọbìnrin, òhò làwọn méjèèjì wà lérí bẹ́ẹ̀dì. Tẹ́nìkan bẹ́ẹ̀ lè wí bẹ́ẹ̀, tẹ́yìn mẹ́ta yòókù sọ pé ẹ bá nǹkan ọmọkùnrin nínú nǹkan ọmọbìnrin, tẹ́nìkan ní ìgbà tẹ́mi rí wọn sí o, mo kàn rí wọn hòhò lórí bẹ́ẹ̀dì ni. Pẹ̀lú ògo Ọlọ́run, ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta tẹ́ ẹ lẹ́ẹ̀rí nǹkan ọmọkùnrin nínú nǹkan ọmọbìnrin ni ẹ jẹ gba 80-80. Ẹ jẹ gba 80-80. Tẹ́ bá tún wá ń júwe, ìjúwe yín ò gbọ́dọ̀ yàtọ̀ síra wọn. Àwọn kan ò gbọ́dọ̀ sọ pé a rí wọn ní orí bẹ́ẹ̀dì, káwọn kan ní orí chair láti rí wọn tán ṣe. Gbogbo description yín, àlàyé yín gbọ́dọ̀ jọra. Èyí tá padà máa gbọ́ yé ń bẹ̀ pé Islam lòdì sí ìtúniláṣìírí, torí pé fún gbogbo yín láti rí wọn, àwọn méjèèjì lérí bá ṣe ń ṣe, tí júwe ẹ̀yin mẹ́rẹ̀ẹ̀rin ò sì ní yàtọ̀ síra wọn, ajásùkọ́ àwọn méjèèjì náà ṣe lọ́nà táyé ò fi rí ipá wọn ṣe nǹkan. Àwọn tó bá láyà kókò nà kí bẹ́ẹ̀, irú wọn lòfin ni ó máa ṣẹlẹ̀ lérí lọ́pọ̀lọpọ̀ gbà. Òjíṣẹ́ ńlá Ànábì sallallahu alaihi wasallam wá fárákùnrin yìí nírò pé òfin míì ti sọ̀kalẹ̀ o fún baálé ilé tí ó bá fọ̀nà kan sọ́nà kejì rí àrídájú pé ìyàwó òun ń ṣe ṣìnà àbó fẹ̀sùn kàn án, nínú kóun lọ wá ẹlẹ́rìí 4 wá o. Tí ó bá tiẹ̀ ṣẹlẹ̀ pé ó rí ìyàwó rẹ̀ níbi tí ń ṣe ṣìnà, ṣé yóò máa pa àwọn èèyàn káàkiri kí ẹ wá ṣẹ̀rí o, torí tí wọ́n bá ní mẹ́lẹ́rìí wá ẹ wá ṣẹ̀rí o, irú rí o dún ṣe. Ọlọ́run wa ní fa shahadatu ahadihim 4 shahadatin 'inda Allah.
ẹ̀rí tóun nìkan wá jẹ́ tako ìyàwó rẹ̀ yẹn pé mo rí ìyàwó, ó dá mi lójú pé ìyàwó mi yàn lè, ẹ̀rí tóun nìkan òun ti tó lẹ́rìí èèyàn mẹ́rin lọ́dọ̀ Ọlọ́run. Wọ́n wá ṣèbúra, wọn ṣe pé ẹni tí òfin yìí kọ́kọ́ ṣẹlẹ̀ lérí ni sàábé tó wá fẹ́ tó gbé kéèsì tiẹ̀ wáyìí, tí wọ́n kọ́kọ́ dájọ́ li'an, èpè láàrin ọkọ láya. Nígbà tíyàwó náà ò bá ti jẹ́wọ́, tíyàwó bá ń sọ pé kò rí bẹ́ẹ̀, àmọ́ ta ní sòótọ́ ta ní purọ́ náà àwọn méjèèjì. Ìyàwó ní ò rí bẹ́ẹ̀, ọkọ ní bó ti rí nù ni, àwa ni wọ́n búra kan ṣe pé wọ́n ó búra lẹ́ẹ̀mẹ́rin, èyí tí ó sì karùn-ún tàwọn méjèèjì òun lè pè ọkùnrin ó búra lẹ́ẹ̀mẹ́rin, ìyàwó náà ó búra lẹ́ẹ̀mẹ́rin. Àwọn méjèèjì ó wá jọ fèpè dé ládé pé tó bá yẹ sí pé irọ́ ni ń pa mọ́yàwó mi, tó bá yẹ sí pé irọ́ ni ọkọ mi pa mọ́ mi, àbó òótọ́ lọkọ mi sọ. Wọ́n wá ṣe pé ibi dandan Ọlọ́run kó máa bá mi, ìbínú Ọlọ́run kó máa bá mi. Àwọn méjèèjì ó wí bẹ́ẹ̀, wọ́n ṣe pé fúnra wọn. Tá bá ṣe pé àwa tú wọn ká, torí nígbà wọ́n ṣe pé ọjọ́ sí tán gẹ́gẹ́ bí òfin tó sọ̀kalẹ̀ nínú Al-Qur'an, òfin èpè nìkan níbẹ̀ nínú Al-Qur'an pé kán ṣe pé kò sínú Al-Qur'an pé ká tú wọn ká. Nínú àwọn tí wọ́n wà nínú súnà tí èsì nínú Qur'an nínú pé ziyada tẹ́ẹ̀rì nínú súnà, òfin tẹ́ẹ̀rì nínú súnà tẹ́ẹ̀ ní rí nínú Qur'an. Tọ́ra àwọn kan ní súnà position rẹ̀ ojú pé kó ká ṣàlàyé Qur'an lọ. No, súnà lè mófin tuntun tí ò sínú Qur'an. Wọ́n hàn pé ànábì ò ní sọ̀rọ̀ fẹ́nu, tí ó bá wí yìí ó ní kó dákẹ́ ni, bí dákẹ́ Ọlọ́run ní kó sọ̀rọ̀. Qur'an ti ń kà fún ambola ti ń gbọ́, síbẹ̀ nù ẹ̀ náà la ti ń gbọ́. So súnà náà lè fòfin tuntun lọ́lẹ̀. Nígbà tí wọ́n ṣépè tán tí ó kú kán máa lọlé, arákùnrin yẹn lọ́wọ́ sọ fún ànábì ká ànábì lọ́dọ̀ búra tí mo búra yìí, eré irọ́ mo búra lé lérí tí n bá tún sọkọ lérí rẹ̀ lọ, àfi kẹ́ tú wa ká. Lànàbì wa ní kí wọ́n tú ká, kí wọ́n yìí sọkọ àti ìyàwó mọ́ láti ìgbà náà. Ọmọ àtoyún tí wọ́n sì ń jà níyàn pé oyún yìí kì í ṣoyún mi, ọkùnrin náà lẹ́tọ̀ọ́ àti claim fatherhood, ìjẹ́ bàbá lórí irú oyún bẹ́ẹ̀. Ẹni pé tọ́mọ ní bá ṣe bẹ́ẹ̀ dàgbà, bọ́mọ yẹn ó ṣe dàgbà ọrùn obìnrin ló wà. Yọ lọ sílé ìwé ni o, yọ lọ lé kéwú ni o, gbogbo bùkátà rẹ̀ kò sí lọ́rùn arákùnrin yẹn mọ́, nítorí òun kọ́ ló bí, ó ti claim pé òun kọ́ lòun bí, kò sí ìnáwó ẹ̀ lọ́rùn ẹ̀ mọ́. So obìnrin ni ó máa wá ṣe ìnáwó, yóò máa ṣe wàhálà. Ṣé kò dàbí ìgbà kan ṣàwòsí fóbìnrin báwọn? Àwọn ibi tí ó ti jèrè ni pé tọ́mọ òun bá wá lálùyọ láyé, ọmọ yẹn bàbá yẹn gbọ́dọ̀ wá dé kó á ní ẹ̀tọ́ ẹ dákun àwa bẹ̀bẹ̀ ni lẹ́yìn 20 ọdún àbí lẹ́yìn 30 ọdún kó á lóun wá òun kẹsẹ̀ lẹ́sẹ̀ òun wá bẹ̀bẹ̀ òun ìbẹ̀bẹ̀ rú ẹnu ṣẹ̀ríà o. Ó lè lóun foríjìn pé òkè ẹ purọ́ mọ́ màmá mi rí, kí màmá náà ní òpurọ́ mọ́ mi rí pé mo ṣe ṣìnà ò sí ká láwọn foríjìn. Àmọ́ pé mo fẹ́ gbọ́ ọmọ mi padà, kò sí ti ń jẹ́ ọmọ òun kọ́ lónìí, kò lè claim ẹ̀ mọ́. Ilal abad táyé bá ń jáyé tóró ti deny ẹ̀ pé wọ́n kọ́ ló lóyún ẹ̀. Ó gbọ́dọ̀ wá dé kó tún yóò padà pé wọ́n ló ní, wọ́n kọ́ ló ní mọ́. Nítorí bá ti mú yín ṣe li'an tán tún yín ká tẹ́ ẹ ṣe pé ìwọ kọ́ ló lóyún ẹ̀ mọ́, ò lè claim ẹ̀ mọ́ táyé bá ń jáyé. Tọ́mọ òun gbogbo nǹkan rẹ̀ tó wà wù kó dì láyé, ó lè sọ pé ó fẹ́ jèrè ẹ̀ gẹ́gẹ́ bí ọmọ. Tó bá fẹ́ bù wọn kan lókù ó ṣe sàárà fún ọmọ ìyá rẹ̀ mùsùlùmí nínú ìsìláàmù ni, bẹ́ẹ̀ ṣe jẹ́ síra yín nù. Nítorí pé ní li'anu nù. Tí bàbá ní bá kú ọmọ yẹn ò lè jogún ẹ̀. Bóyá gómìnà bàbá ní àbí olówó lọ́wọ́ tán bá ń pè àwọn ọmọ rẹ̀ dà lẹ́yìn ikú rẹ̀, ọmọ tó bá deny tán dẹ̀ ṣe li'anu tán ṣe pé ọmọ òun ò lè yọjú kó lóun fẹ́ jogún toró deny ọmọ òun kéèké ṣọmọ òun. Bẹ́ẹ̀ náà lọ́mọ nì náà tó bá jóun lọ́wọ́ kọ́ fayé lẹ̀, kò sírú ọlá àtọ́là tó lè ní tí bàbá òun fi lè ní mo fẹ́ jẹ nínú ogún ẹ̀, torí ẹ ti rẹ́ ń tán pè ní bàbá àtọmọ láàrin ara yín. Arákùnrin Uwaimirul al-Ajalani yìí kéèsì tiẹ̀ lákọ́kọ́ rú ẹ̀ tí ọkọ̀ọ̀kọ̀ ṣẹlẹ̀. Nínú àwọn tó tún ṣẹlẹ̀ ní ọdún kẹsàn-án tí Ànábì sallam dé Madina, òun ni ikú Ummu Kulthum ọmọ Ànábì sallallahu alaihi wasallam, ọmọ rẹ̀ tún jáde láyé. Èyí tí ń jẹ́ kó máa ṣẹ́kù ọmọ kan péré, yẹn Fatima ló kù nínú ọmọ Ànábì sallallahu alaihi wasallam. Ummu Kulthum náà jáde láyé, tí ń jẹ́ ìyàwó kejì fún Usman, ta ní Ànábì fi fún Usman nígbà tí Ruqayya kú lọ́jọ́ sí. Òun náà tún jáde láyé tá Ànábì ń sọ fún Usman pé ká ní mo tún lọ́mọ kan sí tí ọmọbìnrin tí ò tí ì márì ni, mo rẹ́dí àti fi fún ọ. Ìyìn ìgbà pé ọ̀dẹ̀dẹ̀ rẹ ní ń pa wọ́n, bí Yorùbá ṣe ronú pé afọmọ kínní fún okú, àfi kejì fún okú, ẹ tún fi kẹta fún. Èmi ò ní tasha'um,
mú ìgbà ipò wọ̀ lọ ń pa wọn ò lè dẹ́mi pa níwọ̀ tó yẹra rẹ bó ti délé ayé gan ọmọ ìwọ lọ́mọ apá yẹn ẹnìkan ò lè gba ẹ̀mí ọmọ nìyẹn lè ṣe sábàbí ikú o sábàbí ikú ni ká gún yẹn lọ́bẹ ká gún ládàá ká yìn níbọn ká sàsí gbogbo ẹ̀ sábàbí ikú ni kọ́tìlù nù ní tán fi gbẹ̀mí lọ́rùn yẹn àmọ́ àṣẹ pé ó yá dòkú àṣẹ kẹ́mi ó jáde nínú ara kọ́ máa lọ sánmọ̀ Ọlọ́run nìkan ló ní ẹnìkan láṣẹ ní lọ́dọ̀ ni wọ́n fi májèlé sóúnjẹ fún yẹn kò tí ì kú ní tó ń sanra sí ni ní tí ń fa dodo orú ẹ̀ ní pé àsìkò rẹ̀ ò tí ì tó kò tí ì síyànda kókú nínú ọdún kan yẹn náà bákan náà làgbà gbogbo àwọn mùnáfìkì Madina Abdullahi ibn Ubayy tá a ti sọ̀rọ̀ ẹ̀ dáadáa bàbá ta ni wọ́n fẹ́ dé ládé ní Madina nígbà tá Ànábì sàlámù wọ Madina ta ni tí ń palẹ̀ máa ti dádé kó jọba Madina inú rí odò tó padà dó lórí gbogbo mùnáfìkì bó ti balẹ̀ jẹ́ tó àṣeyọ́ padà kú ọ̀sáyé bí ẹni ò ní kú ẹni bá ṣe rere yóò kú ẹni tó bá ṣaburú náà padà jáde láyé ọdún yìí lòun náà jáde láyé tí ó dẹni àgbégbìn ó wá ọ̀nà láti tọrọ àforíjìn láti wá túnṣe kó tó kú àmọ́ àforíjìn rẹ̀ ò straight àtúnṣe rẹ̀ ò straight tó fi lọ bá Ọlọ́run àwọn ìṣẹ̀lẹ̀ wọ̀nyí ni ó ṣẹlẹ̀ ní ọdún kẹsàn-án tá Ànábì sallallahu alaihi wasallam dé Madina a ti sọ bí Ànábì ṣe gbé Abubakar dìde kó lọ ṣe hajj fún àwọn èèyàn ní Zulhijjah tó parí ọdún náà oṣù tó parí ọdún náà ọdún tó wá tẹ̀lé tí ń jọdún kẹwàá tí Ànábì sallallahu alaihi wasallam dé Madina àfáà tí ń kọ́ wa lónìí ẹja katọ̀dọ̀ rẹ̀ ó ní nínú ọdún náà Allah yahujja àbí wa hajjatu siddiqi وحجة الصديق ثم أرسلا ọdún ni Abubakar Siddiq náà ṣe hajj tiẹ̀ tá Ànábì sallallahu alaihi wasallam gbé dìde pé kó lọ lead hajj lẹ́yìn náà Ànábì wá gbé dìde له عليا بعده على الولا Ànábì wá gbé Ali dìde pé wọ́n náà lọ kín lẹ́yìn sì bá ń sọ fún wípé tẹ́ bá ti dé Mẹ́kà ẹ sọ fún gbogbo ará Mẹ́kà wípé ألا يحج مشرك بعد ولا látẹ̀ní lọ látọdún yìí lọ lẹ́yìn tọdún yìí ẹlẹ́bọ kan ò tún gbọdọ̀ wá ṣe hajj mọ́ kẹ́ máa wá wà ní Kaaba kẹ́ máa wá pé Ọlọ́run ọba kò lórogún illa sharikun àyàforogún kan tamlikuhu wa ma malaka gbogbo orú àṣàkáṣà wọn kí Ọlọ́run ò lórogún àforogún kan tẹ́síkò náà ló ní àti gbogbo tó ní ìwọ lọ kápá rẹ̀ gbogbo àṣàkáṣà tán dáhùn àtàwọn ẹbọ wọn àgbà wọn láyè wọn gbogbo ará Mẹ́kà tí ń gba Islam. يطوف عميانك فعل الجهال ẹnìkan ò sì gbọdọ̀ wá Mẹ́kà yìí kọ́ wá ṣe tàwáàfù ní hòhò mọ́ bá tí mọ́ ṣe tàwáàfù hòhò nígbà ìmọ̀ kan àgbà wọn láyè mọ́ èmi ń bọ̀ wá lọ́dún tí ń bọ̀ èyí tọdún yìí kan fi ṣàṣemọ́ now. وسميت بسنة الوفود ọdún yẹn ni ọdún tán pè ní sanatul wufud ìyẹn ọdún kẹsàn-án yìí ọdún tí èrò lérò àwọn ìjọ níjọṣẹ́ ẹran tí ń pa ti bára wa sọ níjó ní bí àwọn ìdílé ṣe ń wá gba ìsìláàmù tí ìsìláàmù tàn ká gbogbo ilẹ̀ lárúbáwá. لكثرة القادم من وفود níta fi ń pe ọdún náà ní ọdún wùfúdù ọdún àwọn ìdílé ọdún àwọn àlejò lọ́tún ló sì tẹ́wọ́ Mádínà ní pé èrò tó wọ Mádínà lọ́dún náà pọ̀. في العشر كانت حجة الوداع nígbà tó di al-ashr ọdún kẹwàá tá Ànábì sallallahu alaihi wasallam dé Mádínà ńlọ wá ṣẹlẹ̀ wípé hajjatul wada'i hajj tá Ànábì ṣe tó fi dágbére ká tó rán sọ̀rọ̀ hajjatul wada'i láàrin yẹn náà Ànábì sallallahu alaihi wasallam wá ń ṣe ìgbédìde àwọn bu'ath àti àwọn du'at àwọn olùpèpè sójú ọ̀nà Ọlọ́run ń fa àwọn sàábé ránṣẹ́ sáwọn ìdílé kọ̀ọ̀kan àwọn ìdílé báyìí ti gba ìsìláàmù wọ́n máa lọ́bẹ̀ máa lọ kọ́ wọn lẹ́sìn ó wá gbé Mu'adh ibn Jabal dìde pé wọ́n máa lọ Yaman máa lọ kọ́ wọn ní islam ó sì sọ fún pé innaka ta'ti qawman min ahli al-kitab tó bá dọ̀hún àwọn tó bá lọ́hún àwọn onítìrà ni àwọn kìrìsìtẹ́nì ni wọ́n pọ̀ lọ́hún falyakun awwalu ma tad'uhum ilayhi shahadatu an la ilaha illallah ó ní láti jẹ́ sí pé àkọ́kọ́ nǹkan tó kọ́kọ́ pè wọ́n sí tó bá ti dọ̀hún òun lọ́rọ̀ ìmọ̀lọ́run lọ́kan ní pé kán jẹ́rìí pé kò sọ́ba mi àfọlọ́hún ńlá àkọ́kọ́ assignment rẹ̀ fa inhum ata'uka lidhalik tó bá ti rélé yẹn fìdí ẹ̀ múlẹ̀ torí di eléni múlẹ̀ tí gbogbo wọn gbọ́ sí ọlẹ́nu níbi elé yẹn
ló ṣẹ̀ṣẹ̀ máa sọ fún wọn pé fa'alimhum jẹ́ wọ́n mọ̀ anna Allaha farada alayhim 5 salawat ń pé Olúwa ṣe ní ọ̀ranyàn lé wọn lérí ìrun 5 tí wọ́n máa kí tí wọ́n bá ti gbọ́ lọ́n gbọ́ ni ẹ tó gbérun ká díẹ̀díẹ̀ là á gbé kà àwọn ìdájọ́ Islam àti pèpè Islam gbígbà pa mọ́lé oní blọ́ọ̀kù ni ẹ máa gbé ìlera wọn ni ẹlòmíì gọ́ọ̀ nídìí àpèpè sójú ọ̀nà Ọlọ́run ńjọ́ tó bá ti ń sọ fún wọn náà ńjọ́ bá ti ń pè wọ́n sójú ọ̀nà ẹ̀sìn náà ni wọ́n máa sọ fún wọn pé ọ̀yá ó tún ti dandan kó ṣe báyìí ó tún ṣe gbá ọ̀sàwọ̀ ẹ̀ wà lé gbogbo ẹ̀ sí lọ́rùn yóò bá tún bínú jáde nínú ẹ̀sìn pé lè ti le jù níjọ́ tí gbogbo ẹ̀ sọ̀kalẹ̀ lákọ̀ọ́kọ́ ọjọ́ náà à ń gbé kára wọn díẹ̀díẹ̀ ni ẹni tẹ́ bá pè sójú ọ̀nà ẹ̀sìn díẹ̀díẹ̀ náà lẹ́mọ̀ gbé ká fún ẹ bẹ̀rẹ̀ láti fi kókó ọkọ ọmọ Ọlọ́run náà kọ́ pẹ́ bọ̀tì tó bá ti yanjú bí eléyìí ìrun ṣe kókó lẹ́yìn ìrun zaka ṣe kókó lẹ́yìn zaka bá nàbì ṣe tó fún Mu'adh ọmọ Jabal nù níjọ́ tí ń lọ sí Yamani pé máa gbé kára wọn tí kọ̀ọ̀kan bá ti ní success ló ṣẹ̀ṣẹ̀ máa gbé mi ká má da gbogbo ẹ̀wọ̀n dọ̀rùkù lé wọn lérí yóò lé lójú wọn yóò ti pọ̀ jù fún wọn. Ọ̀rẹ́ mi kan ní sọ̀tàn kan fún mi níjọ́ kan ó wà ní Cairo ní Kahira ní capital wọn ní Egypt wọ́n wá bá fàájì àrí kan pàdé a jẹ́ kan náà àwọn àfáà tí wọ́n kì í mọ bí yẹn ṣe pèpè sójú ọ̀nà Ọlọ́run olóòrẹ́ ọ̀hún kan ọ̀rẹ́ mi ti ń sọ̀rọ̀ fún mi yìí ará UK ni ọ̀rẹ́ tiẹ̀ wá jọmọ Amẹ́ríkà kì í sì ṣe mùsùlùmí ni àfáàzí àrí wa ń sọ fún ọ̀rẹ́ tèmi yìí pé sọ fọ́rẹ́ rẹ̀ yìí pé kóun náà gba Islam ìyẹn ará Amẹ́ríkà ọmọ Amẹ́ríkà òyìnbó kó gba Islam pé bí wọ́n ṣe ń ṣe Islam yìí kóun náà máa ṣe Islam bẹ́ẹ̀ òun wá ń sọ fáfáà ní pé eléyìí ò mọ̀ rí tẹ̀sìn kankan rò kò mọ̀ ní ìtumọ̀ sí ọ̀dà ẹjẹ́ àmọ́ wí fún díẹ̀díẹ̀ bóyá bá padà gbọ́n náà sọ fún àfáà tí ń sọ̀rọ̀ gbọ́ English ó ní àní ó sọ fún pé kó máa ṣe Islam òun bá tiẹ̀ wí fún pétò ó ní kó wọn sọ fún wọn pé kó máa wá mọ́ṣáláṣí kó máa ṣe Islam ní òyìnbó lòun bá ní kó wọn mú wọn ṣeré nà òun máa ń kírun lọ́ba sì dọ̀bálẹ̀ ń bẹ̀ lẹ́ẹ̀kan náà ó sì forí kanlẹ̀ pé Allahu Akbar lọ́ba wí Allahu Akbar fún àwàdà ní í ṣe ní àfáàzí àrí ní tọ́ ajásíkò ti gbà sílámù ní ó yá fi ṣàhádà sí lẹ́nu fi kíní kan sí lẹ́nu nígbà wọn fi sí lẹ́nu tán ibẹ̀ náà ni níbà tó ń dà para pé òun èsè mùsùlùmí o alábàází àrí ní sọ fún pé tó bá lóun ò ṣe máa pa ni o ààrẹ mi ò lè sọ yín fún ẹ bá sílámù lójú jẹ fẹlẹ ẹ pata ni tó ti di ó ti fi dẹ ó fi fẹ́ kẹ́ di mùsùlùmí tẹ́lẹ̀ so ikima yẹn kì í sí lára ẹlòmíì tí ó bá pèpè sí ojú ọ̀nà Ọlọ́run ẹ̀kọ́ ni látọ̀dọ̀ Mu'adh ọmọ Jabal nígbà tá Ànábì rán níṣẹ́ díẹ̀díẹ̀ lẹ́mọ̀ gbé ká níta bá ń gbé wá sí jáde tọ́pìkì mi ń bẹ àárí yóò sì máa kọjá wájú wa báyà sí ní sọ̀rọ̀ ń pẹ́ ẹlòmínà alábòsí ni wọ́n mọ̀ dodo wọn fẹ́ sọ ni ó nílàáká inú náà ni ọmọ tán pè ń dá wà ọ̀nà fẹ́lẹ́ ọlọ́mọ tó dájú nǹkan pè ń dá wà ní pé ọmọ bó ṣe máa gbé kára wọn díẹ̀díẹ̀ níjọ́ tó bá ṣàṣeyọrí eléyìí ló gbé mi kà kìí ṣe nífàkù là Ànábì kọ́ Mu'adh ibn Jabal àwọn ẹni tó bá ti dọ̀hún eléyìí nìkan kọ́kọ́ mọ tọ́pìkì tó mọ tẹnumọ́ ni méè ṣe wá sí tọ́pìkì míì tó bá ti ṣàṣeyọrí bí eléyìí ṣẹ̀ṣẹ̀ fi tọ́pìkì irun kún tí irun bá ti mọ́ wọn láà ni ó jẹ́ jó wọn ṣẹ̀ṣẹ̀ wàá mọ̀ ìpín nǹkan kan bẹ ti ń jẹ́ zaka ní pé anna aleihim sadaqatan tukhadhu min aghniyaihim wa turaddu ila fuqaraihim àmọ́ gbà lọ́wọ́ àwọn olówó wọn àwọn tálíkà wọn náà láàmọ́ fún kì í ṣe ń pa afẹ́ kówó wọn jẹ afẹ́ gbà lọ́wọ́ àwọn olówó fáwọn tálíkà wọn náà ni kébi má bàa mọ́ pa tálíkà díẹ̀díẹ̀ ni ẹ máa gbé kára wọn ọdún yẹn nìṣẹ̀lẹ̀ yẹn náà ṣẹlẹ̀ ìgbà tí Mu'adh sì ń lọ Ànábì sọ fún pé Mu'adh la'allaka an tamurra bi masjidi hadha wa qabri ó ṣe é ṣe pé gbà tó bá padà dé tó bá tún rí mọ́ṣáláṣí mi sójú sàárè mi lórí sí kejì Ànábì ń sọ bẹ́ẹ̀ fún pé ń fu lára pé àsìkò ti ń tó èyí tẹ́mi rí ó bá tuntun ra rí ó jẹ́ ó ṣe é ṣe pé inú sàárè ló ti rí mi fàbákẹ́ Mu'adh sunkún bí sáré mọ́ lòun tó wọn ará Ànábì sallam náà ni àrímọ́ tó sì rá Ànábì náà nù gbà tí ó padà dé ẹ̀yìn kú Ànábì sallam ni ó padà dé kọ̀ bá aláyé mọ́ naam bẹ́ẹ̀ náà làwọn ẹlòmíín náà Ànábì ń gbé wọn dìde káàkiri ìlú ọ̀tọ̀ọ̀tọ̀ Ramadan ọdún kẹwàá ni wá dé Ànábì ṣe ìtìkáfù 20 days ṣe ìtìkáfù 10 days ní mọ́ ṣe tẹ́lẹ̀ mẹ́wàá gbẹ̀yìn Ramadan ìtìkáfù tọdún ní ọdún tó parí tá Ànábì ló gbẹ̀yìn àwẹ̀ tó gbà gbẹ̀yìn láyé ọdún kẹwàá yìí náà ni ìtìkáfù ọdún yẹn 20 days ló fi ṣe àwẹ̀ di mẹ́wàá ló ti bẹ̀rẹ̀ gbogbo mẹ́wàá ní Ramadan yẹn inú ìtìkáfù ló ti lò
mẹ́wàá àparí inú tìkáàfù ni ó ti lò. Ọdún náà ni Jibrilu wá bá Nabi sallallahu alaihi wasallam. Ọdọọdún nínú àwẹ̀ náà yóò wà nínú àwẹ̀ òun àtànẹ́bì wọn jọ máa ṣàmójútó Kùránì yóò máa dá lẹ́kọ̀ọ́ Kùránì lálálẹ́ ń pé àyà báyìí ẹ fi sáàyè báyìí ẹ fi sínú súrà báyìí àyà báyìí ntòlúwa gbà lérò lérí ẹ̀ ní. Àwọn àṣírí tí ń bẹ nínú Kùránì yóò máa ṣèdánilẹ́kọ̀ọ́ rẹ̀ fún Ànábì sallallahu alaihi wasallam. Ìgbà tó di àwẹ̀ tá Ànábì sallallahu alaihi wasallam gbàgbẹ̀yìn nínú ìtìkáfù ni ẹ̀ẹ̀mejì ni Jibrilu ṣe Kùránì láti bẹ̀rẹ̀ dé parí fún. Na ẹlòmíì tí a máa ń béèrè pé bóun náà ṣe kó Kùránì jọ irú Kùránì wo ni Jibrilu kà fún Ànábì lẹ́ẹ̀mejì láti bẹ̀rẹ̀ dé parí lọ́dún náà. Ṣebí Kùránì tó ti lójútùú pé ibi tó ti bẹ̀rẹ̀ ní ibi ó parí sí nìyí. Tó ti ń túmọ̀ sí pé ńbo ló ti bẹ̀rẹ̀ ńbo ló parí sí ó ti lójútùú láti ojú ayé Ànábì sallallahu alaihi wasallam. Ẹnu wípé wọn kàn tí àríǹjì ẹ̀ ní kíkọ kalẹ̀ bẹ́ẹ̀ àmọ́ wọ́n ti dọkumẹ́ǹtì ẹ̀ wọ́n ń kó sójú kan wọ́n ń kó bíbà pé yẹn kàn kó miscellaneous papers àti àwọn dọ́kúmẹ́ǹtì ẹ̀ kó sójú kan káwọn àríǹjì ẹ̀ pé láti bí ló ti bẹ̀rẹ̀ dé ìparí. Níta fi mọ̀ pé kì í ṣọpọlọ àwọn sàábé ní arrangement yẹn kì í ṣe ìṣíádùn àwọn sàhábà tàwákùfí ni. Òun ní pé Jibrilu wá ń bá Nábì nájú pé Kùránì láti bá ń kà á láti bẹ̀rẹ̀ dé parí fún. So arrangement kan ní Jibrilu ló fi kà. Arrangement yẹn náà ni ọ̀dọ̀ wa Nabi sallallahu alaihi wasallam nìyẹn náà fi wá ṣẹlẹ̀. Ó wá kú hajjatul wada hajj tá Nabi sallallahu alaihi wasallam ṣe ìyẹn hajj ìgbẹ̀yìn táfà ní la yuhsarul wafuna bi ittilai. Àwọn tó wà ní hajj yẹn tán àtẹ́ndì rẹ̀ wọn ò ṣe é kà wọ́n pọ̀ bíbá torérò ti gba Islam. Faqila kanu 40 alifa aw difa wazidi alayhi difa aw difa wazidi alayhi difa. Àwọn kan sọ pé àwọn tó ṣe hajj náà pẹ̀lú Ànábì kanu 40 alfan 40,000 aw difa àwọn kan ní 40,000 báwo nínú àwọn tọrọ ṣojú náà ni o pé òǹkà yẹn jù bẹ́ẹ̀ lọ òǹkà yẹn wọ dẹ̀yìnfà 80,000 wàzídẹ̀ àléhì dẹ̀yìnfà náà tún fi 40 míì kún yẹn pé 120,000 làwọn tó attend hajj gbẹ̀yìn tá Ànábì ṣe òun náà sì lẹ́yìn hajj ó the only hajj tá Ànábì ṣe. Ànábì wá kéde pé Mákàyà hajj ọdún yìí gbogbo ẹni tí ó bá tẹ̀lé mi. Nígbà tá Ànábì kéde àwọn èèyàn ń wá ìdílé káàkiri from outside the Medina ń pé àwọn ò ní lọ bá Ànábì Mákà àwọn ò ní pàdé ẹ̀ lọ́hùn á tẹ̀lé e lọ ni. A fẹ́ jẹ́ ó ṣojú wa láti bẹ̀rẹ̀ bó ló ṣe dodo ẹ̀ táwọn náà sì mọ̀ pé àṣegbẹ̀yìn Ànábì sallallahu alaihi wasallam nù. Wọ́n tẹ̀lé e lọ wọ́n gbéra láti Mákà Medina wọ́n gbéra Ànábì sallallahu alaihi wasallam wẹ̀ nílé kó tó kúrò ya Aisha lòun fi tùràrí sí i lára wọ́n fi perfume sí i lára. Ó gbéra bẹ́ẹ̀ ó dé Zul Hulayfa níbẹ̀ ló ti gbé harami tí gbogbo àwọn alálàájì tẹ bá kúrò Medina àtẹ̀yìn tẹ lọ umrah tẹ bá kọ́kọ́ dé Medina náà tẹ ibi tẹ ti máa gbé ihram mọ́sálásí funfun ńláńlá kan bá ní tẹ ń pè ní Zul Hulayfa òun ni Ànábì sallallahu alaihi wasallam ti gbé harami. Ó sì ṣòfin ní gbogbo ẹni tí ó bá wá Mákà tẹ́ bá máa wá ṣe hajj wa qatali ali Yaman Yalamlam ẹni tí ń bá ń bọ̀ láti Yaman Yalamlam ní kẹ́yìn tí máa gbé harami. Ẹ̀yin tẹ́ bá ń bọ̀ láti Medina Zul Hulayfa ní kẹ́yìn tí máa gbé harami. Ẹ̀yin tẹ́ bá ń bọ̀ láti Iraqi Qarnul Manazil àbí wali ali Najdin Qarnul Manazil. Ẹ̀yin tẹ́ bá ń bọ̀ láti Najd Qarnul Manazil àyè tán pé Qarnul Manazil ní kẹ́yìn ó ti gbé harami. Àyè márààrún ó sọ tàn ara Iraqi Yaman àti ṣe Sham kọ́ ló ṣì karùn-ún àyè tí gbogbo wọn ti máa gbé harami nù. Waliman ata alayhinna min ghairi ahlihinna àtàní tí ẹ bá ṣara ìlú wọ̀nyí náà tó bá gbàbẹ̀ kọjá wá sí Mákà ibi tí wọn náà ti gbé harami nù àbí ó kọjá muhadhatu àwọn àyè wọ̀nyí. Ànábì sallallahu alaihi wasallam wá gbé harami ó wọ Mákà. Àríyànjiyàn wà láàrin àwọn sàhábì Ànábì hajj wo gan la Ànábì ṣe torí ìran hajj mẹ́ta ló wà wọ́n pè kan ní ifrod wọ́n pè kan tamattu'i wọ́n sì pè kan qiran. Ṣé qiran la Ànábì ṣe ni àwọn kan dúró lérí pé qiran ló ṣe ṣé tamattu'i ló ṣe ni àwọn kan dúró lérí pé tamattu'i ni ṣé ifrod ló ṣe ni àwọn kan dúró lérí pé ifrod la Ànábì sallallahu alaihi wasallam ṣe. Èwo sì ló lọ́lá jù nínú mẹ́tẹ̀ẹ̀ta yìí náà àríyànjiyàn tún wà nínú. Ànábì ṣe hajj lẹ́nu kan dé ká simplify ẹ̀
ọwọ́ Mẹ́kà kété tó wọ Mẹ́kà pẹ̀lú àwọn tó kó lẹ́yìn ntí wọ́n kọ́kọ́ ṣe ní tawaf wọ́n kọ́kọ́ ṣe tawaf Kaaba wọ́n dòríkà ìyẹn là ń pè ní tawaful qudum tawafu ń pè mo tiẹ̀ délé Ọlọ́run tó bá kọ́kọ́ débẹ̀ gbàrà tawafu là fi bẹ̀rẹ̀ nígbà wọ́n ṣe lé nìtàn menstruation ya Aisha bẹ̀rẹ̀ pé bó lò wọ́n wá ṣe báyìí Ànábì ní ṣe gbogbo nǹkan tí gbogbo kálukú bá ń ṣe yàtọ̀ sí tawafu ṣe gbogbo tí kálukú bá ń ṣe yàtọ̀ sí tawafu ìyẹn ni pé tawafu bùkátà sí ìmára léyìí tó lálàáfíà jù nínú ọ̀rọ̀ àwọn mímọ́ Abu Hanifa ló ní kò nídìí ìyẹn ni pé tó bá ń ṣe tawafu lọ́wọ́ tó bá só àbí nǹkan míì ṣẹlẹ̀ àbó lọ́tọ̀ o ní láti rí níwọ̀n àlùwàlá rẹ kó bẹ̀rẹ̀ tawafu rẹ padà torí bí ìrun náà ni pé wọ́n lánàá Nabi sallam ní kò sí yàtọ̀ láàrin tawafu àti ìrun yàtọ̀ sí wípé àyàfi wípé ọ̀tọ̀ fún yẹn tí yẹn bá ń ṣe tawafu lọ́wọ́ láti mọ rojọ́ tá bá ń kírun lọ́kọ̀tọ̀ láti rojọ́ ẹni pé tí ń bàrún jẹ́ nínú ẹ̀gbin náà ní ba tawafu náà jẹ́ so yà ní pé obìnrin tó bá dé Mẹ́kà tí menstruation bá ń dà láàmú tó bá ń lọ Mínà tẹ̀lé wọn tó bá ń lọ Àràfá tẹ̀lé wọn kò ní òun ṣe tó bá ń lọ lẹ́kọ̀ọ́ tẹ̀lé wọn gbogbo iṣẹ́ hajj yòókù ni ó ṣe àyàfi tawafu nìkan ò tí ì lè tawafu nítorí láti tawafu onídìí kó wà nínú mara tí menstruation rẹ̀ bá wá gùn ọlọ́jọ́ gbọ́ọ̀rọ̀ débi pé àwọn jàmáà tó tẹ̀lé wa ti fẹ́ padà flight ọjà alẹ̀ wọ́n sì lè bá ara tíkẹ́ẹ̀tì míì fún àfi kí ó tètè máa lọ kó máa tẹ̀lé àwọn jàmáà tó bá wá lọ tó bá ti jẹ́ bẹ́ẹ̀ àwọn àfáà yọ̀ǹda fún kó ṣe tàwáàfù kó dé abẹ́ rẹ̀ ní dídè tí n ti ń bẹ lára rẹ̀ ò ní máa kán sínú mọ́ṣáláṣí so kó sì ṣe tàwáàfù ọ̀hún kó máa lọ bẹ́ẹ̀ wallahu alam. Naam nígbà tí wọ́n á ṣe tàwáàfù kùdùmí tán ọwọ́ ìjọ kejì tó tẹ̀lé ní yawmu tarwiyah ìjọ tí a máa pọnmi náà ń pè ní yawmu tarwiyah ìjọ tá a máa ń lọ Mínà òun ni ìjọ kẹjọ Zulhijjah ìjọ kẹjọ Zulhijjah oṣù Zulhijjah tá a máa ń ṣe hajj Ànábì sallallahu alaihi wasallam gbéra dìde pẹ̀lú àwọn sọ̀hábà rẹ̀ láàárọ̀ wọ́n lọ sí Mínà níbẹ̀ Mínà ni wọ́n ti ká ìlà ni wọ́n ti ká làásàrì wọ́n sì ní wọ́n gérun kúrú ń bẹ̀ ni èyí tó yanjú jù ní ọ̀rọ̀ nù wọ́n ká ìlà wọ́n ká làásàrì ń bẹ̀ wọ́n kí magribi wọ́n kí ìṣá níbẹ̀ àárọ̀ ọjọ́ kejì tó tẹ̀lé òun níjọ́ Àràfá nígbà tí ilẹ̀ ẹjọ́ nímọ́ tán ká ṣùgbọ́n àtàn ní Mínà lànàbì sallallahu alaihi wasallam àtàwọn sàhábà gbéra Àràfá yá ni wọ́n sọ̀kalẹ̀ sí rí àpáta Àràfá nígbà wọ́n débẹ̀ tí ó ṣe díẹ̀ tí oòrùn ti yọ dáadáa tí ọ̀sán ganríganrí ti lù tí gbogbo ojú ti pé síbẹ̀ lànàbì dìde ó bá àwọn èèyàn sọ̀rọ̀ ó ṣe wáàsí fún wọn èrò pọ̀ kódà gbogbo ọ̀rọ̀ tá nàbì ń sọ ńjọ́ náà wọ́n rọ́ wáàsí fún ni ìyẹn náà tún jẹ́bi tá a tún sí gbọ́ tá a dẹ̀ tún sí rí ìpìlẹ̀ fún wáàsí rírọ́ ṣáà ti sọ àwọn èyí tí wọ́n ti ṣe fún ànábì náà ṣáájú tẹ́lẹ̀ ìjọ yìí ńgbà térò pọ̀ ohun rẹ̀ ò lè kárí èèyàn 120,000 bóò ni ó ṣe sọ̀rọ̀ tí gbogbo wọn mọ̀ gbọ́ àwọn sàábé wá pọ̀ nítorí bá ti sọ wọ́n ń gba ohun ni wọ́n ń rọ̀ níbi tá a ti rí wáàsí rírọ́ nù ní pé ọyá máa rọ̀ kó tó wá di pé àwọn àfáà wa nílẹ̀ Yorùbá tún wá wọ́n tún mú iṣẹ́ mi jáde mẹ́tọ́ tayọ pé káwọn èèyàn lè máa gbọ́ nìkan ó ti di pé a fi wá sinmi fẹ́ni tí ń sọ̀rọ̀ bí ti ń sọ̀rọ̀ yìí nìsín tó bá yẹ pé alásìkò ni tí n bá fẹ́ sinmi nítorí ẹ̀dọ̀ tí mo bá fẹ́ fún ẹ̀dọ̀ nísinmi màá wá dákẹ́ fúngbà díẹ̀ ẹnìkan wà bá mi gbogbo tí mo wí yẹn yọ wà bá mi summarize ṣe rígbà tí mo dákẹ́ yẹn mò ń fi mí mò ń fi ń sẹ̀mí kì í ṣe pé ṣé ohun àfáà yọ̀ wá kárí gbogbo àwọn tá a wà ń bí ni tán tí wọ́n ń bá a tún wí ṣé ń sọ lákọ̀ ọ̀rọ̀ lákọ̀ kò rọrùn ni kọ́dà ajá nẹ́sì ṣé nígbà míì tá a bá ní ó fa nọ́ọ̀sì a fẹ́ sinmi ni kì í ṣe pé nọ́ọ̀sì yẹn la fẹ́ gbọ́ a fẹ́ sinmi fi ronú tọ́kàn a fẹ́ fi dá tọ́mì ẹni tí bá ń ṣiṣẹ́ ọ̀rọ̀ yọ ọmọ túmọ̀ irú ìsinmi bẹ́ẹ̀ Ànábì sallallahu alaihi wasallam wọn wá ń rọ́ wá sí fún ní gbogbo kútùbà tí ń ṣe kútùbà tó ṣe ń jọ́ náà ó ní ayuhannas ẹ̀yin ènìyàn isma'u qawli ẹ̀ mọ́ gbọ́n tí ń wí ẹ gbọ́ dáadáa kẹ́ ẹ tẹ́tí fa inni la adri torí kò dá mi lójú ó dẹ̀ ṣeé ṣe ń pé kó ṣẹlẹ̀ yìí pé la'allila alqakum ba'da 'ami hadha ó ṣeé ṣe kó yẹ sí pé èmi àti yín ò ní pàdé mọ́ bi hadha al-mawqifi abada táyé bá ń jáyé àyè yóò tún ní dèmi àti yín pọ̀ mọ́ ó súnmọ́ kó rí bẹ́ẹ̀ inna dima'akum ní tí mo fẹ́ sọ fún yín àkòrí ọ̀rọ̀ mi fún gbogbo yín tí mo sì fẹ́ kẹ́ni tó bá gbọ́ ọmọ jíṣẹ́ fẹ́ni tí ó bá sí ń bí
ó ní pé ẹ̀jẹ̀ yín wa amwalakum àtàwọn dúkìá yín haramun aleikum ó ti dèwọ̀ yín o owó olówó dèwọ̀ rẹ ò gbọ́dọ̀ lu jìbìtì kò ní ṣe bówó èbó ni à ń lè àwọn òyìnbó tán mú bàbá wa lẹ́rú dákọ̀ bàbá rẹ̀ tán mú lẹ́rú bàbá rẹ̀ gan fún wa ń sọ ni mú bàbá rẹ̀ tán mú lẹ́rú ó lè burúkú àwọn òyìnbó tán mú àwọn bàbá àwọn lẹ́rú làwọn ń dowó àwọn padà aláìníṣẹ́ lápá aláìsíríọ̀s abánilójú jí ọmọ ẹ ti bà wá lójú jẹ́ káàkiri fa wá rí wa Nàìjíríà number 1 ni wá nínú cyber crime ká jalè ká lọ́ni lọ́wọ́ gbà wọ́n sì sí ni wọ́n ti dá association àwọn ìyá àwọn ọmọ yahoo kalẹ̀ nísìn ẹ ti gbọ́ sí tí wọ́n ń ṣe tí ìyá kan ń Ṣàgámù ń bẹ̀ yẹn ó mú ọmọ rẹ̀ lọ bá àfáà kan tó wá kí mi jò ní ṣàlàyé pé ìyá yẹn mú ọmọ wá bá wọn pé àfáà ẹ dákun mo fẹ́ kẹ́ bá ń bẹ lọ́hùn fọ́mọ mi yìí ó ṣẹ̀ṣẹ̀ mo ti fi sẹ́nu kọ́ṣẹ́ yahoo ó mú lọ bẹ́ẹ̀ nìkan kọ́ mọ báwọn kọ́ níṣẹ́ yahoo ọtún ara ìyá yẹn ta ilẹ̀ kan tí ìyá yẹn jogún ó tà pé ó fi ra láptọ̀pù fọ́mọ irinṣẹ́ nù ó wá tún mú lọ bá ètò ẹ̀ mọ́ bá mi kọ́ níṣẹ́ yahoo ó sì tún wá mú lọ bá àfáà ìpín kọ́ mọ́ jẹ́ yahoo nìkan kọ́ jẹ́ yahoo plus kọ́hùn àfáà ẹ̀ mọ́ bá ń fàdúrà kí n lẹ́yìn fún àfáà wa ni lọ́mọ tí ń wálé kí tẹ́lẹ̀ tó ń palẹ̀ má ti ṣe wòlímọ̀ ní wọ́n ṣe yahoo sorú àwọn bẹ́ẹ̀ tí wọ́n ń ba ayé jẹ́ tán ba Nàìjíríà ló kọjẹ́ káàkiri Ànábì ní inna amwalakum dúkìá yín aleikum haram èèwọ̀ ni fún yín gbogbo ọ̀nà tí wọ́n náà bá fi ń lu jìbìtì tí ó jẹ́ yahoo níbi iṣẹ́ yín wọ́n náà ti mọ̀ bó ti ń dojú owó rú èèwọ̀ ló ń jẹ́ o àwọn àsọgbẹ̀yìn ọ̀rọ̀ Ànábì ni ẹ̀jẹ̀ ṣèwọ̀ fún ọkọ dàálẹ̀ owó olówó ṣèwọ̀ fún ọkọ jẹ́ ka hurmati yawmikum hada bẹ́ẹ̀ ni iná ṣe jẹ́jọ́ èèwọ̀ tí ò ṣe é ní fi tọ́ jẹ́ ijó àmì bẹ́ẹ̀ náà ló ṣèwọ̀ fún yín láti mọ jẹjẹkújẹ fi shahrikum hada tọdún yìí ń jẹ́ ọdún bóni ṣe ń jọjọ èèwọ̀ tóṣù yìí náà ń jẹ́ oṣù èèwọ̀ fi baladikum hada tí ìlú yìí náà sì ń jẹ́ lu abèèwọ̀ ìlú Mákàtà wà yìí ala ẹ máa gbọ́ mi dáadáa kullu shay'in min amril jahiliyyati tahta qadami mawdu' gbogbo ọ̀rọ̀ kọ̀rọ̀ àti gbogbo òṣèṣì tó ti wáyé nígbà ìmọ̀ kan nígbà tí Islam ò tí ì dé lágbájá sẹ̀mí mo fẹ́ rán ró Ànábì ni mo gbẹ́sẹ̀ lé gbogbo ẹ̀ ẹnìkan ò tún gbọdọ̀ mọ rán nǹkan tí ó ti kọjá mọ́ wadima'ul jahiliyyati mawdu'a gbogbo ẹ̀jẹ̀kẹ́jẹ̀ tó ti dàálẹ̀ níjọ́ tẹ́tí wà kí Islam ó tó dé àsìkò àìmọ̀ kan gbogbo ẹ̀jẹ̀ pé ń pa wá lọ́mọ àwọn náà pa tiwa di mo gbẹ́sẹ̀ lé gbogbo ẹnìkan gbọdọ̀ pẹ́ nìkan mọ́ àyìnà awwala damin adha'u min dima'ina damu ibn Rabi'ah ibn al-Harith àkọ́kọ́ ẹ̀jẹ̀ tí ń tiẹ̀ kọ́kọ́ gbẹ́sẹ̀ lé ẹ̀jẹ̀ ibn Rabi'ah ọmọ Harith táwọn kan fẹ́ gbẹ́sẹ̀ tán fẹ́ gbẹ̀sẹ̀ ẹ̀ gbọdọ̀ gbẹ̀sẹ̀ mo gbẹ́sẹ̀ lé wa ribal jahiliyyati mawdu' bẹ́ẹ̀ ni rìbá èlé jẹ́ ń yá ẹ lówó kọ́ ọmọ fi ṣèlé kọ́mulé láńtà microfinance tó ń lọ gbà Ànábì lóhun gbẹ́sẹ̀ lé ìwọ ni ó kásẹ̀ kúrò àbí tó ń wí kọ́ pé Ànábì ṣiṣẹ́ ń bẹ̀ kásẹ̀ kúrò èmi fẹ́ gba owó èlé nígbà tó sì gbà náà tọ́ílẹ̀tì kan wọ́n padà tì ọmọ nígbà tó rówó san ìdójútì lọ bá bọ̀ ń bẹ̀ Ànábì ni mo gbẹ́sẹ̀ lé ẹnìkan gbọ́dọ̀ yẹ nìkan lówó èlé mọ́ ẹ fi yanra yín jẹ ni wa awwalu ribana adha'uhu ribal Abbas ribana ó tún ní ribana ribal Abbas àkọ́kọ́ rìbá tí màá kọ́kọ́ gbẹ́sẹ̀ lé màá bẹ̀rẹ̀ láti inú ẹbí mi rìbá ọ̀nkù mi yìí Abbas àbúrò bàbá mi àwọn èèyàn tó yá lówó gbogbo èlé tí gbogbo yín ó san fún ẹ gbọ́dọ̀ san mọ́ gbogbo ẹ̀yin tẹ́ jẹ lówó tí ó tẹ́ ti lájọsọ pé èlé tẹ́ san ní ẹnìkan gbọ́dọ̀ san lé fún nínú gbogbo yín ojú owó rẹ nìkan ni ó gbà padà fa innahu mawdu'un kullu fattaqullaha fin nisa ẹ wò asọgbẹ̀yìn ọ̀rọ̀ Ànábì sallallahu alaihi wasallam ṣe mọ̀ pé tó bá tóbi jù ní Islam ló yẹ kó máa ṣàlàyé lásìkò yìí àwọn ìdájọ́ àtòfin tó bá wúwo jù ní Islam ló yẹ kó máa sọ àṣẹ nínú òfin tó wúwo jù lófin àwọn obìnrin Ànábì ní fattaqullaha fin nisa ẹ lọ bẹ̀rù Ọlọ́run lára àwọn ìyàwó tẹ́ fẹ́ o gbogbo wọ ọkùnrin ọkùnrin kọkùnrin tó ń lu ìyàwó tó ń máa treat ìyàwó rẹ̀ tó sọ ìyàwó dẹrú fún lówó oúnjẹ mọ́ ó tiẹ̀ yọjú sílé mọ́ nígbà tó dáa nìkan ọya wèrè pátápátá síta kìtẹ̀ láwọn àlè lọ ọmọ tó ń ṣe mọ́ nítorí pé ó ti róbìnrin míì tí ó fàyìn lójú rẹ̀ Ànábì ní taqullaha fin nisa ẹ bẹ̀rù Ọlọ́run lára àwọn obìnrin fa innakum akhastumuhunna bi amanatillah ẹ rántí wípé àmánà Ọlọ́run lẹ fi gbà wọ́n lọ́wọ́ àwọn òbí wọn sóbì kan máa fọkàn sí pé nítọ́jú ọmọ òun kó fún yín lọ́mọ ni ṣebí wọ́n náà ṣebí gbàpọ̀ tọ́jú wọn ló fi gbọ́mọ lọ́dọ̀ wọn àmánà Ọlọ́run lẹ fi gbà wọ́n
wastahlaltum furujahunna bi kalimatillah ọ̀rọ̀ Olúwa lẹ fi sọ abẹ́ wọn dẹ̀tọ́ níjọ́ tí wọ́n fi tán so igi rẹ̀ fún yín wọ́n ka kútúbà wọ́n ṣàdúrà sí ó kọ́ Ọlọ́run lẹ fi sọ abẹ́ wọn dẹ̀tọ́ walakum alayhinna alla yu'tina furshakum ahadan takrahuna àwọn náà sì ní nínú ẹ̀tọ́ àti ojúṣe táwọn náà gbọ́dọ̀ ṣe ní pé ẹni tí ó bá tẹ́ yín lọ́rùn tí ó bá sí yọ̀ǹda yín bẹ̀ wọ́n gbọ́dọ̀ gbà á láàyè níbi nǹkan yín pàtàkì jùlọ níbùsùn yín níbi ìtẹ́ yín ẹni tí ó bá sí yọ̀ǹda yín bẹ̀ nǹkan ayé lágbájá wálé tí ó sì sí yọ̀ǹda bọ̀dá lágbájá ń wálé kò tọ́ fún wọn ká ṣe bẹ́ẹ̀ fa in fa'alna dhalika fadribuhunna tí wọ́n bá di apá àṣẹ yín tán bá tí wọ́n bá fẹ́ gbọ́rọ̀ sí yín lẹ́nu mọ́ ó tọ́ fún yín kẹ́ ẹ bá wọn wí àmọ́ darban ghayra mubarrihin ní olùlùkulù kò gbọ́dọ̀ lápá lára kò gbọ́dọ̀ ń pé láyé pé tiẹ̀ wá lójú àpá ká tó wá pé yọ ṣẹ̀jẹ̀ ó gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ walahunna alaykum rizquhunna nínú ẹ̀tọ́ tẹ́ gbọ́dọ̀ ṣe fáwọn obìnrin ní pé kẹ́ ẹ máa ṣe jíjẹ múmu wọn nǹkan ti burú fún ọgbà tó bá yẹ sí pé aziki ìyàwó rẹ ni ọtẹ bàtì ẹni tí bàbá ká mọ́ ó lè jàǹfààní ìyàwó rẹ o àmọ́ kọ́ máa lépa àwọn obìnrin káàkiri nítorí pé wọ́n lówó lọ́wọ́ ọ̀fẹ́ fẹ́ wọn ọ̀wá sọ̀rọ̀ rẹ dí kí ni wọ́n ti pè ṣé jígólò wọ́n máa pè àwọn ọkùnrin tán máa wá àwọn obìnrin tó bá lówó lọ́wọ́ káàkiri wàkísì wàtò hùnà aṣọ tíyàwó bá wọ̀ dandan ni lọ́rùn ọkùnrin kó provide ẹ̀ bil maruf kẹ́ ẹ ṣe pẹ̀lú ọ̀nà tọ́tọ́ walaqad taraktu fikum ma lan tadillu ba'dahu in tasamtum bihi mo dẹ̀ ti fi ilẹ̀ sáàrin yín interest pé tẹ́ ẹ bá gbá mú dáadáa ẹ̀ ní sọnù mọ́ òun ni kitabullah al-Qur'an mo sì fi tírà Ọlọ́run lẹ̀ sáàrin yín tẹ́ ẹ bá dì mú ẹ lè sọnù ayyuhannas ẹ̀yin ènìyàn innahu la nabiyya ba'di ẹ lọ́ọ́ mọ̀ dáadáa mo gbọ́ pé nìkan péré lánàbí wọ́n pè ní aṣíwájú láǹsì lọ́nà yámọ́ ní bẹ̀ yẹn torí ń gbà yẹ nìkan tún sì dìde ń péré lánàbí Ọlọ́run òun rí i pé níjọ́ síjọ́ láàrin 23 years Muhammad bẹ̀rẹ̀ bí eré bí àwàdà ó lánàbí Ọlọ́run lòun ó kọ́kọ́ jìyà lọ́wọ́ bẹ̀rẹ̀ wọ́n lù ú wọ́n lé àwọn èèyàn wọ́n pa wọ́n nígbà tí ó yá ó ti dọ́là fún èrò ti pọ̀ lẹ́yìn ẹ̀ èmi náà fẹ́ ṣerú eléyìí kí ni ọ̀nà mi wọn ó ní Kùránì ìgbà mélòó wọn fi ní Kùránì bó ni wọ́n ti máa wí òun náà bá sì ń dẹ ní wí bákan ṣé káka Kùránì tiẹ̀ náà fún díẹ̀ wọ́n ní laqad an'ama Allahu 'ala al-hubla ọlọ́mọ ṣoore púpọ̀ fáwọn aboyún ẹlákùn sọ́jọ́ ọ̀rọ̀ Ọlọ́run òun náà fẹ́ hùn kankan ó fẹ́ sọrú ntọ́lọ́run sọnù ó ní laqad an'ama Allahu 'ala al-hubla ọlọ́mọ ṣoore púpọ̀ fáwọn aboyún akaraja minha simatan tẹ̀síán Ọlọ́run mú jáde látara aboyún ẹ̀mí kan tí ń rìn kínkínkín mímbé ní ṣèkọ́kì wàhásí inú mú jáde láti inú fùkù àti láti inú nǹkan nú abónú kò jọ èdè gan èdè lárúbáwọn ọ̀gán kò gbádùn kò lálàáfíà kápẹ́ akẹ́yọ̀ àjọ Kùránì òun náà fẹ́ pèrè lánàbí Ọlọ́run wọ́n sì ní ọjẹ́ nìkan tọ́lọ̀ ọkọ bí wọ́n ṣe máa ṣe àgbègbà láti máa wò sọ̀kan kíkí ní ọ̀ṣẹlẹ̀ sọ̀kan lè rò pa ànábì Ọlọ́run ọba ni commercial intention ni àníyàn tiẹ̀ wípé kóun ó lè rówó ńbẹ kóun ó lè rọ́lá ńbẹ ànábì ni ẹ lọ́ọ́ mọ̀ pé lánàbiyya ba'di tí ń bá lọkọ̀ sí ànábì Ọlọ́run mi mọ́ wàlá ummata ba'dakum kò síjọ míì tí ó tún dìde lẹ́yìn ìjọ tí yín mọ́ àlà ẹ máa tẹ́tí gbọ́ fa'budu rabbakum ẹ̀sìn lọ́wọ́ ọba yín wa sallu khamsakum ẹ kírun wákàtí márùn-ún yín déédéé wa sumu shahrakum tí Ramadan bá díẹ̀ gbààwẹ̀ wa addu zakata amwalikum àwọn olówó nu yín kí wọ́n yọ zakat má ṣahun tayyibatan biha anfusukum ẹ jẹ́ kẹ́mi yín ọmọ yọ ẹ má fi tipa yọ ẹ fi dùnnú yọ wa tahujjuna bayta rabbikum ẹ sì máa wá ṣe hajj ní ilé yìí wa ati'u ulata amrikum ẹ máa tẹ̀lé àwọn aláṣẹ yín tadkhulu jannata rabbikum tẹ́ bá lè ṣe bẹ́ẹ̀ ìrọ̀rùn lẹ́wọ̀nú àlìjánná ọba yín wa antum tus'aluna anni tẹ́ bá kú tán Olúwo béèrè ọ̀rọ̀ mi lọ́wọ́ yín fama antum qailun tọ́lọ̀ ń bá béèrè lọ́wọ́ yín pé ṣé Muhammadu jíṣẹ́ kí lẹ máa wí rìsọ́ọ̀tì tèmi kan tó pè é kan tó máàkì ẹ̀ fún mi òun ó bí yín pé ṣó jíṣẹ́ fún yín bá ṣe rán àbí ò jíṣẹ́ qalu nashhadu annaka qad ballagta wa addaita wa nasaht wọn lá dọ́lọ́ lóhùn gbogbo mùsùlùmí dáhùn pé tọ́lọ̀ ń bá bí wá àádá lóhùn pé ha ó jíṣẹ́ fún wa o ó dẹ̀ pé iṣẹ́ yẹn ó dẹ̀ jẹ́ fún wa lọ́nà tó dáa faqala bi usbu'ihi as-sibabata yarfa'uha ila sama nabi náà ká sí sánmà báyìí Allahumma shahad owó ilé mẹ́ta bẹ́ẹ̀ Ọlọ́run jẹ́rìí o
Ọlọ́run jẹ́rìí o, Ọlọ́run jẹ́rìí mo ti jíṣẹ́ mi pé, mo ti jíṣẹ́ iṣẹ́ tó rán mi, mo ti jẹ́ pé. Bí tí ń wí gbogbo ọ̀rọ̀ yìí ni wọ́n ń bá àárọ̀ fún gbogbo àwọn aráyé. Nígbà tó sọ̀kalẹ̀ kútúbà tó ṣe, àyà wa sọ̀kalẹ̀. Àyà tó sọ̀kalẹ̀ nínú Suratul Ma'idah. Òun ni àyà tọ́lọ́run ti ń sọ pé àyà kẹta, al-yawma akmaltu lakum dinakum. Lẹ́nìí mo ti pé ẹ̀sìn yín fún yín. وأتممت عليكم نعمتي. Bẹ́ẹ̀ ni ìdẹ̀rẹ̀ mi Ọlọ́run Ọba tí ń ṣe ìsìláàmù ó ti complete báyìí o. ورضيت لكم الإسلام دينا. ورضيت لكم الإسلام دينا. Ọlọ́run ní mo ti stamp Islam, mo yọ́nú sí fún yín, mo approve ẹ̀ pé òun lẹ̀sìn. Àti stamp ẹ̀ níjọ́ náà ni Islam pé àyà ní sọ̀kalẹ̀. Nígbà tí àyà yẹn sọ̀kalẹ̀ wọ́n ní Umaru bú ẹkún. Kí ló pa ẹlẹ́kún ni àti nǹkan bá ti pé yóò mọ̀ pẹ̀dé ni. Nǹkan tí ó bá ti pé kò lè dínkù. Tá bá ní kinní kan dínkù, nǹkan òun ti lé ni ó máa wá ṣẹ́ dànù. Nǹkan tí ó bá ti kún ò lè ṣẹ́ dànù. Ṣé nígbà tí kinní ti pé iṣẹ́ ò ní máa dínkù báyìí ni ó pa Umaru ní ẹkún. Lẹ́yìn tí Ànábì sallallahu alaihi wasallam wá ṣe kútúbà yìí tán, ó sọ fún Bilal, ó rí àṣekáàmọ̀ já kírun, wọ́n á kírun àyílà, wọ́n kí àlásàrì, wọ́n kí wọn, wọ́n gé wọn kúrú. Ìyẹn ni pé rákà méjì méjì ni wọ́n kí wọn, sì kí wọn papọ̀. Nígbà wọ́n ṣe bẹ́ẹ̀ tán, Ànábì sallallahu alaihi wasallam lẹ́yìn àlásàrì ó wá tẹ̀síwájú lérí nǹkan ọ̀gùn. Nígbà tó yá bọ́ọ̀lẹ̀ lórí nǹkan ọ̀gùn, ó kọjú sí kíbúlà, ó wá bẹ̀rẹ̀ àdúà, ó tẹ́wọ́ méjèèjì. Wọ́n ní ó tẹ́wọ́ débi tí wọ́n rí abíyá rẹ̀ méjèèjì, tẹ́wọ́ sókè. Ó wá ṣàdúà fá tóòrùn fi wọ̀ láti ẹ̀yìn àlásàrì tó ti ká àlásàrì tán. Ó ṣàdúà fá tóòrùn fi wọ̀ ni. Tóòrùn jọ́nà fi wọ̀. Ẹni pé bí wákàtí mélòó kan ó tẹ́wọ́ sókè. Àdúà jọ àràfà. Ìjọ́ náà tí wàá bọ́ síjọ́ Jímọ̀. Jímọ̀ ni àràfà tún ni. Jímọ̀ aláràfà ni. Ìyẹn sì ni àràfà kan tá Ànábì sallallahu alaihi wasallam ṣe. Láti ìgbà ó ti dà Ànábì Ọlọ́run 23 years. Hájì kan tó ṣe náà nù. Sallallahu alaihi wasallam tó lákọọ́lẹ̀ tó yanjú o. Especially láti ìgbà ó ti dé Madina kò tiẹ̀ sí rẹ́kọ̀dù pé ó ṣe hájì kankan. Ìgbà tó sì wà Mọ́kà àmọ́ bóyá ó ṣe àbí ó ṣe dájú. Àmọ́ pé ẹnìkan kì í sọ̀rọ̀ lérí ẹ̀. Hájì kan tá Ànábì sallallahu alaihi wasallam ṣe tó fi jíṣẹ́ Ọlọ́run nínú Islam. Òun náà ni hájì tó ṣe gbẹ̀yìn yìí sallallahu alaihi wasallam. Ìgbà tó rùn jọ́nà wá wọ̀, iṣẹ́ àràfà ti parí báwọn. Ó ti kù tí òrùn ọba ti wà àti ilé farafá lẹ̀. Àràfà Ànábì sọ pé waqaftu hahuna wa arafatu kulluha mawqifun. Ibi èmi dúró sí rèé, àmọ́ kò síbi ẹ dúró sí gbogbo àyè tá à ń pè ní àràfà. Àràfà dàbí ká sọ pé Agége àbí ká ní Òṣòdì ní odindi ibi tá à ń pè láràfà. Ànábì ní ibi èmi dúró rèé, àmọ́ gbogbo àràfà yìí náà ni mọ̀ọ́kífù tẹ́ lè dúró sí. Ìyẹn ní pé ẹ̀yin alálàájì wa ẹ yé mọ́ wá pátá kan káàkiri mọ́ tẹ́ bá dé àràfà. Èmi ò gbà pátá yẹn yí ọdún mẹ́rin mi ṣáájì mo fi wà ní Saudi. Ìyìndé mọ́ wò lọ́ọ̀kan báyìí kí wọ́n á wò mí sùn kó ní ìsàrẹ́yìn kí sàlájì. Ànábì sallallahu alaihi wasallam ní waqaftu hahuna ibi èmi dúró ní wa arafatu kulluha mawqifun. Gbogbo bí kíbi tó wà ń bí iná kálukú. Ṣé dodo èèyàn 140,000 ọjọ́ sí àbí 120,000 tó ṣáájì pẹ̀lú Ànábì lógún kèní. Kí lẹ̀ ń lọ ṣe lérí àpáta? Tẹ́ bá ti wáyé oṣù tó àwọn aráàlú òkè. Tí wọ́n bá ti ń bọ́lẹ̀ lérí àpáta báyìí wọ́n mọ kọlù lé ní. Àti bọ́ọ̀lẹ̀ o, ta ló gbé yín gòkè? Kí lẹ̀ ń gòkè ra òkè ó lẹ̀ ń gùn káàkiri. Wọ́n tún kọ́kọ́ ara wọn síbẹ̀. Wọ́n lọ kọ́kọ́ ara wọn sérí. Ìyẹn lè lọ bẹ̀ fún pé mo kàn fẹ́ gun orí àpáta, mo fọ́n lápáta yìí ní tán. Ó sì ní tán tòótọ́. Àmọ́ pé wá wà nínú iṣẹ́ hajj kó ogun orí òkúta ni kò sí nínú iṣẹ́ hajj o. Àwàdà ló ń ṣe. Ìyá àti bọ́ọ̀lẹ̀ o, àìbáríkà ara Nàìjíríà náà ni ẹ̀báríkà o, wọ́n ti bọ́ọ̀lẹ̀ o, wọ́n bọ́ọ̀lẹ̀ o. Àpáta táwọn wí ní àpáta kékeré kan ni tí ọ̀gá tó nǹkan wọ́n bọ́ọ̀lẹ̀ o, wọ́n ti bọ́ọ̀lẹ̀ o. Ànábì ní ibi mo dúró sí ní ibi gbogbo bí ẹ bá dúró sí ní àràfà mọ̀ọ́kífùn náà gbogbo ẹ̀. Ìyẹn ni pé fi ń control crowd níjọ́ yẹn kérò mọ́ bá àmọ́ ya pé bí Ànábì bá wà ní gbogbo wa fẹ́ wà yẹn 140,000 àbí 20,000. Wọ́n ó ṣera wọn léṣe. Ànábì níbi kálukú yín bá wà náà ẹsẹ̀ tún bẹ̀. Gbà ó tún dé Mínà tó tún dé Musdelifa lálẹ́ ẹjọ́. Ànábì ibi èmi wà ní gbogbo bí kíbi tí kálukú yín bá wà náà Musdelifa náà nu ẹ má dára yín láàmú. Kébi Ànábì bá wà ní gbogbo wa fẹ́ wà. Bọ́n ṣe ṣiṣẹ́ Musdelifa nù. Ẹ bá dé Musdelifa ẹ kàn kí Magribi àti Ìṣá ẹ sì sùn. Kò síṣẹ́ mi ń bẹ̀ tayọ oorun. Iṣẹ́ hajj ibẹ̀ náà ni kẹ́ ẹ sùn. Ẹ kí Magribi ń bẹ̀. Kò bá ṣòro lẹ fi wọ́ bẹ̀. Magribi àti Ìṣá àfi kẹ́ débẹ̀ kẹ́ tó lọ kí. Ẹ bá wá kí tán
ẹ̀ẹ́sùn agba ẹlòmíì láyè tí ń bá ń kánjú kó jáde lóru kí ilé ó tó mọ́ láti máa lọ sí Mínà lọ lẹ́kọ̀ọ́ bá nàbì ṣe àtọ́ ànábì yọ̀ǹda fún Sauda tẹ́ bá gbàgbé ńjọ́ tá à ń sọ̀rọ̀ bá nàbì ṣe fẹ́ Sauda àgbàlagbà ni wọ́n dẹ̀ ló giant ó dẹ̀ sanra ó jẹ́ nìkan tí máa ń rìn pẹ̀lẹ́pẹ̀lẹ́ kò lè rìn sáré ni wọ́n á wò pé tílẹ̀ bá mọ́ tẹ́ bá ń kó àwọn èèyàn lọ ìrìn tèmi ò ní yá bọ̀rọ̀ ẹjẹ́ mi ó tètè máa rìn lọ so ìdájí kùtù kan tó kásùbà lòun ti jáde ó já mọ̀ yìí pé èèyàn lè lọ lẹ́kọ̀ọ́ yẹn kílẹ̀ ò tó mọ́ ìyẹn òkò àkọ́kọ́ òun Jamratul Aqaba tá a máa ń lẹ̀ láàárọ̀ ọjọ́ táwọn èèyàn ń sọdún láwọn ìlú míì tí kì í ṣe Àràfá ìjọ táwọn ń sọdún Nàìjíríà káàkiri ayé òun àwọn alálàájì òkò tán máa ń lẹ̀ láàárọ̀ ọjọ́ náà wọ́n lè lẹ̀ kílẹ̀ ẹjọ́ òun tó mọ́ Ànábì sallam wà ń bẹ̀ ó kírun ní Mash'aril Haram ní mọ́ṣáláṣí tí ń bẹ ní Muzdalifa àwọn ibi tó ti kírun ni wọ́n kọ́ mọ́ṣáláṣí al-Mash'arul Haram sí ó kírun àṣùbà ń bẹ̀ nígbà tí ilẹ̀ fẹ́ mọ́ ni wọ́n gbéra dìde ní Muzdalifa wọ́n lọ sí Mínà wọ́n á sọ̀kalẹ̀ sí Jamratul Aqaba ibi tí wọ́n ti ibi tá a ti máa ń lẹ́kọ̀ọ́ òkúta mẹ́ta bíi pílà mẹ́ta ni wọ́n so yìí tí ó kángun sọ́nà Mẹ́kà òun náà ń pè ní Aqaba níbẹ̀ náà l'Ànábì ti gbàdéhùn lọ́jọ́ sí pẹ̀lú àwọn ará Mádínà nígbà tán wá Mẹ́kà tán fi ń ṣàdéhùn yẹn láàrin òru tí ń pẹ́ wá pàdé mi ń bẹ má jẹ́ kẹ́nìkan kó fura yín tẹ̀ ń bá wa bọ̀ ṣe ti rántí wípé ẹ má jẹ́ kẹ́nìkan kó fura o ẹ pàdé mi níbi Aqaba ibi tí wọ́n ti ṣàdéhùn tí gbogbo wọn ti ṣe bí àwọn fúnkẹ́ mọ́ bọ̀ wá Mádínà ibẹ̀ wọ́n ti lọ lẹ́kọ̀ọ́ òkò méje náà wọ́n lẹ̀ òkò kéékèèké l'Ànábì ṣá òkò kínkìnkín bí àgbàdo ẹyẹ ṣá òkò ńláńlá mọ́ pé ṣètánì ẹ jẹ́ ń fọ́ lórí dànù kò sí ṣètánì ibi tẹ́ ń lẹ̀ lóko yẹn inú kíní tẹ́ ń lẹ̀ lóko yẹn ilé tí ń gbé kọ́ yẹn ṣètánì bẹ tí ń gbé nú ọkàn rẹ tó yẹ ká lẹ ọkàn rẹ lóko pa ẹ pé nú ọkàn rẹ rúmà palọ̀ tọkọ síbẹ̀ ó jù yìí tí ibi tẹ́ ń lẹ̀ lóko lọ so tá a bá ń lẹ ṣètánì lóko lẹ́tí nú ọkàn rẹ náà lóko so ibi tá a ti ń lọ lẹ́kọ̀ọ́ yẹn ó ní tàn ó sì ní bóun náà ṣe bẹ̀rẹ̀ tọrọ fi tọ́sí ká máa lẹ̀kọ́ ń bẹ̀ àròyé tó gùn ni so oko kéékèèké èyí tó yẹ pé tó bá tiẹ̀ kan ẹnìkan lórí gan tó ṣèṣì bá lórí kò ní ṣe é léṣe kò ní ẹ̀jẹ̀ ò ní jáde òun ni irú òkúta Ànábì lẹ̀ ń bẹ̀ wọ́n lẹ̀ méje nígbà wọ́n lẹ̀ tán Ànábì sallallahu alaihi wasallam ó ní wọ́n bá wọn pa gbogbo àwọn rànkúmí tó kó wa rànkúmí tó pa ń jẹ́ 100 rànkúmí náà pọ̀ gan ó fi dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ó dúpẹ́ àṣeyọrí ó dúpẹ́ pé Ọlọ́run fóun níṣẹ́ náà jẹ́ gbà tó dúnbù rànkúmí tó gún wọn mọ́ gún rànkúmí ni wọ́n èdù gún nígbà tó dé lórí 60 kìíní kan ó tirẹ̀ ó gbé yòókù fún Àlì pé kó ṣe yòókù wọ́n á pa gbogbo àwọn rànkúmí náà kálukú náà ń pa tiẹ̀ Ànábì sì ni wọ́n bá wọn sí pé ká bá wọn mú nínú ẹran kéékèèké lára dúdú rànkúmí kọ̀ọ̀kan kó wọn jẹ ń bẹ̀ wọ́n pín fáwọn èèyàn wọ́n fi ṣe sàárà kálukú náà ń pa tiẹ̀ gbà wọ́n ṣe eléyìí nìtàn Ànábì sallam tún gbéra ó di Mẹ́kà níjọ́un náà ó kúrò Mínà ó lọ Mẹ́kà ó lọ ṣe tawaful ifada ó lọ ṣe tawaful ifada ìyẹn ni main tawaf tí alálàájì máa ń ṣe wọ́n ṣe ìyẹn níjọ́ táwọn máa ṣọdún nírú Nàìjíríà yìí so wọ́n lọ ṣe tawaf nígbà wọ́n ṣe tawaf tán ní Mẹ́kà Ànábì sallam tuntun wọn bá sọ̀rọ̀ èrò pọ̀ irú kútùbà tó ṣe ní Àràfá lánàá ó tún ṣe ní ìjọ́ kejì ìjọ ọdún ní Mẹ́kà irú ọ̀rọ̀ tó bá wọn sọ nípa ẹ má para yín ẹ má ṣera yín léṣe gbogbo ẹ̀ ló tún sọ ńjọ́ náà tí sì ń bi wọ́n pé ṣé mo jíṣẹ́ àbí ìjíṣẹ́ ẹni tó bá wà ń bí ẹ jíṣẹ́ fún ẹni tí ò sí ń bí o ó ní wasatalqawna rabbakum ẹ padà bólúwa yín pàdé fasaisalukum an a'malikum yóò dẹ̀ béèrè ń tẹ́ gbá yín ṣe lọ́wọ́ yín fala tarji'u ba'di dhilalan ẹ tí ń bá fayé lẹ̀ tán ẹ má dẹni ànù lẹ́yìn mi fala tarji'u ba'di dhilalan ẹ má di ẹni ànù lẹ́yìn mi yadribu ba'dukum riqaba ba'd tẹ́ ma wá gíra yín lórí ẹ̀yin mùsùlùmí ẹ má dẹni ànù tí ń bá lọ tán tẹ́ ma wá jà tẹ́ ma kojú dà síra yín tẹ́ ma bára yín ṣọ̀tá ẹ dákun sáà ń bára wa ṣọ̀tá àbá bára wa ṣọ̀tá ọ̀tá tí ń bẹ láàrin wa gan le ju tààrin àwa àti àwọn tí ì ṣe mùsùlùmí lọ àwa mùsùlùmí là ń jára wa kulẹ̀ àwa là ń bára wa ló kọjẹ́ àwa là ń túra wa láṣìírí àwa là ń ṣépè fúnra wa àwa mùsùlùmí ẹ wérí social media bó ṣe kún fún ebu tẹ́ wò ilẹ̀ Yorùbá lásán kìí ṣàrùn ilẹ̀ Yorùbá nìkan o bẹ́ẹ̀ délé Haúsá náà wọ́n ń gbéra wọn ṣépè ń bẹ̀ ní àwọn mùsùlùmí àwọn àfà lérí ipa aṣẹ́sìn yìí náà ni bẹ́ẹ̀ délé Lárúbáwá bẹ́ẹ̀
kan po di ndi àfáà ní kelbul awi àfáà tó fi gbogbo ayé rẹ̀ sin Islam Yusuf al-Qaradawi ar-raddu ala al-kalbi ar-raddu al-kafi Ọlọ́hun fẹ́ fèsì ọ̀rọ̀ fún òun fẹ́ refute ẹ̀ ó wá name tírà rẹ̀ ní ar-raddu al-kafi ìfèsì ọ̀rọ̀ tó péye ala al-kalbi al-awi fún ajá tí máa gbó yẹn Yusuf al-Qaradawi Yusuf ara Qaradawi ẹ dákun sọ̀rọ̀ nù táìtù tírà yẹn náà ti jí ó yé yín pé ẹ lè bá nǹkan rí nú ẹ àfáà tó ṣe wàhálà fẹ́ sìn tó bá tiẹ̀ ní difference pẹ̀lú ẹ̀ ṣé èdè tó yẹ kó fi bá a lónú àwọn fìtínà yẹn wá kún gbogbo àgbáyé ìsìlámù káàkiri anábì ni ẹ má di ẹni àánú lẹ́yìn mi tí ń bá lọ tán ó tẹ́ kojú ìjà síra yín àwọn ọ̀rọ̀ tó sọ gbẹ̀yìn nu bí tí wọ́n á ṣe gbogbo iṣẹ́ tí ń ṣe nígbà tó ṣe tàwáàfù tán ó mu omi zemzem ó ṣe sàfà àti mọ́rúwà gbogbo àwọn èèyàn wá béèrè bó láwàá ṣe kíní kan kí ni ìdájọ́ ẹni tó bá ṣe kí àwọn ìdájọ́ hajj anábì ní khudhu anni manasikakum ẹ ṣáà mọ wo bí n ṣe ń ṣe ẹ̀yin náà ẹ máa kọ́ṣe mi ẹ máa wo bí n ṣe ń ṣe ẹ máa kọ́ṣe mi ó wá padà sí Mínà nígbà tó padà sí Mínà ń jọ ọdún àwọn kan bíi pé èmi ò tí ì fárí àwọn mo ti wá pẹran àmọ́ nígbà tí mo wá pẹran tán ni mo wá tó lọ lẹ́kọ̀ọ́ nígbà tí mo wá lẹ́kọ̀ọ́ tán ṣé mo wá fẹ́ ṣe tàwáfù ṣé kò ti dàrú báwọn anábì ní if'al wala haraj bó ti tòun náà dáa tẹ́lẹ̀ nìkan náà bá tún ní tẹ tàwáfù lèmi kọ́kọ́ ṣe o nígbà máa ṣe tàwáfù tán ni mo tó wá pẹran o ṣé kò tí ì ṣe kinní báwọn anábì if'al wala haraj ẹnìkan èmi ti pẹran kí n mà tó ṣe tàwáfù if'al wala haraj kò sábúrú. Ànábì sallam lẹ́yìn ìjọ ọdún ni ó ṣe wá sí ìjọ mẹ́ta gbáko ayyamu tashrik ó ṣe ní Mínà ìjọ kìíní òkú mẹ́ta ló kù tán lẹ̀ báwọn wọ́n lẹ̀ méje kìíní méje kejì méje kẹta ìjọ kejì náà bẹ́ẹ̀ ìjọ kẹta náà bẹ́ẹ̀ Ànábì wà ní Mínà àárín ìgbà wọn ni ìzájá nasrullahi wal-fathi wá sọ̀kalẹ̀ tó ló wá ní ìzájá nasrullahi wal-fathi tí àrànṣe Ọlọ́run ọba bá dé ń sáré nítorí mo fẹ́ ká cover ká parí gbogbo ìṣẹ̀lẹ̀ ọdún kẹwàá àti ìbẹ̀rẹ̀ kọkànlá ká parí ẹ̀ lẹ́ni pẹ̀lú ògo Ọlọ́run. Súratu Nasri súra àrànṣe ó wá sọ̀kalẹ̀ pé ìzájá nasrullahi wal-fath tí àrànṣe Ọlọ́run ọba bá dé àti ṣípayá tó dé yìí ìwọ Muhammadu wa ra'aita an-nasa yadkhuluna fi dinillahi afwaja torí táwọn èèyàn wọnú ìsìlámù níjọ lérò báyìí fasabbih bihamdi rabbika yá mọ́ kí Ọlọ́run mọ́ dúpẹ́ wastaghfiruhu mọ́ tọrọ àforíjìn rẹ̀ innahu kana tawwaba aláforíjìn rẹ̀. Súra yẹn ni àwọn sàábì kan gbọ́yé bí Umar ibn Abbas ṣe é ṣe pé Olúwa ti ń túfọ̀ ànábì fún wa báyìí bí ọba tọrọ bá ti ń di pé mọ́ tọrọ àforíjìn sáàmọ́ kí Ọlọ́run ní tí yẹn mọ́ ṣe parí ọ̀rọ̀ rẹ̀ náà kọ́hùn nígbà tẹ́ ẹ bá ti yanjú iṣẹ́ tán ṣe é ṣe pé ànábì ti fẹ́ kú báyìí ṣe é ṣe pé ó ti fẹ́ mọ́ lọ ni ànábì sallallahu nígbà tán parí iṣẹ́ Mínà tán ó padà sí Mẹ́kà kò jí ó pẹ́ rárá ó ṣe tàwáfù wàdà tàwáfù tá a mọ̀ fi dágbére fún Mẹ́kà tọ́ra ànábì ní ij'alu akhira ahdikum bil bayti tawaf ẹ jẹ́ kó jẹ́ pé ń tẹ́ mọ̀ ṣe gbẹ̀yìn tẹ́ bá wà Mẹ́kà gbogbo tó bá wù kẹ́ ẹ bá wá ń tó ṣe gbẹ̀yìn tó fi kúrò Mẹ́kà ẹjọ́ jẹ́ tawaf ẹ bá ti wọ́n bá ti ní àbọ́ọ̀sì tó kó yín wá tí wọ́n ti ń kó yín lọ airport padà o pé kí ni ó yá sì rí ipò ṣe tawaf kó tó kúrò pé ń tó ṣe gbẹ̀yìn kó tó kúrò Mẹ́kà jọ jẹ́ tawaf ànábì náà wá ṣe tawaf ìdágbére wọn ń pelé nì lànábì fi kúrò Mẹ́kà kò pẹ́ rárá ó padà sí Madina gbà tó sì dé Madina ìró tí ànábì sallallahu alaihi wasallam pé àwọn tán lọ bá jagun jò ní ogun Tabuk àwọn Rome tí wọ́n sá tí wọ́n padà wá gbé àdéhùn ìfọ̀kànbalẹ̀ gómìnà wọn ní ilẹ̀ Balqa ó gbé àdéhùn ìfọ̀kànbalẹ̀ pé ó dá àjọmọ́ gbégbé àlàáfíà á sì mọ́ sanwó orí ìyẹn Yohanna ànábì sallallahu alaihi wasallam ìró tẹ̀ pé wọ́n ti pa wípé Késàrì pa àti wípé wọ́n náà ń pa àwọn ẹlòmíì náà bíi Farwatu ibn Amr al-Juzami tóun jẹ́ gómìnà Késàrì ní ìlú Ma'an ìlú tán pè ní Ma'an àwọn bóde ilẹ̀ Ṣáàmù náà nù lárúbáwá ni gbogbo wọn ti ń gba Islam tó bá tí Késàrì bá ti gbọ́ pé wọ́n ti ń gba Islam ńlọ pa wọ́n ànábì wá òpé tá a bá gbé ìgbésẹ̀ lérí kíní yìí tó bá ń pa àwọn mùsùlùmí ibẹ̀ yóò kó ẹrù jẹ̀jẹ̀ sí wọn lọ́kàn gbogbo wọn mọ̀ ju Islam lẹ̀ ànábì fi wá gbé ọmọ ogun dìde òun ò lè lọ ó gbé ọmọ ogun dìde ọmọ ogun tó gbé dìde ń jẹ́ ọwọ́ bẹ̀rẹ̀ ọdún kọkànlá Zulhijja ti parí ọdún ní ti kulẹ̀ ọdún kẹwàá yẹn ti kulẹ̀ wọ́n ti wá wọnú ọdún kọkànlá ìbẹ̀rẹ̀ ọdún kọkànlá Ànábì sallam wá gbé ọmọ ogun dìde ta ló fi ṣọ̀gá ọmọ ogun Usama ibn Zaid Usama ọmọ kékeré
teenager ni Usama ọmọ kékeré ni ṣẹ́mọ̀ bàbá rẹ̀ Zaid ibn Harisa ọmọ ọ̀dọ̀ ànábì ọjọ́ sí ta ní ń bẹ lọ́dọ̀ ànábì ìtàn tún kún ọrún lọ́rùn rẹ̀ tí ó fẹ́ tẹ̀ láwọn bàbá rẹ̀ lọ́mọ yìí tẹ̀ bá ń bá wa bọ̀ ta ní ànábì fìyàwó fún Zainab bintu Jahsh ta ló padà kú sójú ogun Marakatu Mota ọmọ rẹ̀ ànábì wà fi ṣọ̀gbọ́ ogun àwọn èèyàn wá ń jẹ́ ọmọ kéré ọmọ tí ìgbọ́n ọmọ tí ìṣekínà ànábì ni òun ní olè díẹ̀ yóò sì jà kìí ṣogun la ní wọ́n jà ẹ̀kan ṣakara ẹ̀rìn káàkiri kẹ́ẹ̀tọ́ gbogbo bẹ̀yẹn kí Késárì mọ̀ pé ibi tọ́wọ́ jà wá dé àmójútó bẹ́ẹ̀ kò ní tó bẹ́ẹ̀ kò ní láyà láti mọ̀ wá pa àwọn èèyàn bẹ̀yẹn mọ́ ànábì ti gbé wọn dìde pé kí wọ́n máa lọ sallallahu alaihi wasallam wọ́n ti fẹ́ máa lọ àmọ́ ó kù díẹ̀ kan jáde Mẹdínà tán ti fẹ́ máa lọ lọ́nà ní ìró tẹ̀ wọ́n pé wọ́n máa lọ rẹ ànábì díẹ̀ nípa rẹ̀ mọ̀ serious ó jẹ́ kí wọ́n kóra dúró pé wọ́n lọ́rẹ̀ ẹ jẹ́ kára rí dájú ọ̀rọ̀ àláfíà rẹ̀ náà ká tó máa tẹ̀síwájú ní ọfà tí àwọn ọmọ ogun ni ò tí ì fi gbéra àárẹ̀ yẹn wá bẹ̀rẹ̀ sànàbì sallallahu alaihi wasallam àmọ́ káàrẹ̀ yẹn tó wọra ànàbì sallallahu alaihi wasallam gbéra dìde ó lọ sí Uhud tí wọ́n ti jagun Uhud battlefield yẹn àwọn ọmọ ogun tí wọ́n sin síbẹ̀ Hamza àtàwọn yòókù ta ni wọ́n jẹ́ 70 ànàbì lọ́bẹ̀ ó lọ visit wọn ṣé kì í kú pẹ́ tí máa fi lọ́bẹ̀ yìí máa lọ́bẹ̀ ní ìdákúrekú tí máa lọ sálámà sáwọn ará Uhud ọwọ́ àlọ́kàn ìlọ́ọ̀gbẹ̀yìn ọlọ́ọ̀kí wọ́n kó túnrun kí sí wọn la wọ́n ló kírun sí wọn la àwọn kan sì ló ṣàdúrà fún wọn ni nígbà tó lọ ibẹ̀ àwọn ìgbésẹ̀ yẹn ń fún àwọn èèyàn lára nígbà tó débẹ̀ àwọn àdúrà tó ṣe ń bẹ̀ pé ṣe ipa ànábì ti ń dágbére ṣe pé àwọn ìrísí gbẹ̀yìn tá a rí ànábì sallallahu alaihi wasallam ní bó ti dé inú ìgboro Mẹdínà padà náà ó tún lọ sí Baqi' ìyẹn nítòsí mọ́ṣáláṣí tán máa ń sin àwọn òkú mùsùlùmí sí àwọn sàábé ànábì lọ́bẹ̀ náà ó lọ fíṣítì àwọn òkú bẹ̀ ó ṣàdúrà fún wọn nínú àdúrà tó ṣe ó parí ẹ̀ pẹ̀lú inna inshallah bikum lahiqun àwa náà ń bọ̀ wá bá yín láìpẹ́ yìí ìsọ bẹ́ẹ̀ níbi àdúrà tí ìyẹn náà ń jẹ́ ìfuramọ̀ pé òjíṣẹ́ ńlá ànábì sallallahu alaihi wasallam ti ń ṣe tán àárẹ̀ tó wá rẹ̀ ànábì àárẹ̀ yẹn àárẹ̀ ọ̀sẹ̀ méjì náà ni sallallahu alaihi wasallam ó bẹ̀rẹ̀ pẹ̀lú orí fífọ́ àtàrà gbígbóná alára gbígbóná yẹn lágbára ń ṣàn escalate díẹ̀díẹ̀ ló bẹ̀rẹ̀ ó di pé ó ń lágbára òun náà ló kírun fún wọn lọ́sẹ̀ kínní nígbà tí ń dọ̀sẹ̀ kejì agbára ò fẹ́ gbé dáadáa mọ́ láti máa jáde lọ mọ́ṣáláṣí orí fífọ́ yẹn pẹ̀lú ẹ̀ nígbà tó wá di ọ̀sẹ̀ kan tó kù tá Ànábì sallallahu alaihi wasallam ó lò láyé kò ní strength àti mọ́ ẹ lọ́mọ bọ̀ mọ́ Ànábì sallallahu alaihi wasallam wá ń béèrè lọ́wọ́ àwọn èèyàn rẹ̀ pé yàrá ìyàwó wo ni màá wà lọ́la Allahu Akbar nínú àárẹ̀ tí ó wà tí wọ́n ń gbé ní tẹ̀tẹ̀ tí kò lè dárìn fún rẹ̀ mọ́ ní tí wọ́n ń béèrè yàrá wo lòun wà lọ́la ṣẹ́mọ̀ ó ti pín yàrá ó ti níjọ́ tí ń rán lọ yàrá ìyàwó kọ̀ọ̀kan kọ̀ wá takú síbì kan ó ṣàtúnfẹ́ ṣètọ́ ẹ̀tọ́ pé ìjọba ìjọ Tuesday yàrá ìyàbá ìlú ẹ̀ka wà ìjọ Wednesday yàrá ìyàbá ìlú ẹ̀kí wà ó wá wà nínú àárẹ̀ tí wọ́n ń gbìyànjú kóun ṣe déédéé níwọ̀n tó níyàwó méjì táàrí kọ̀ọ̀rẹ́ ọ́ ó sì takú sí yàrá ìyàwó kan ò kúrò ńbẹ̀ mọ́ ìyáálé ni àbíyàwó ó wá sọ di ìlú àgbékọ́ nínú ilé ẹ̀pá àti sójú kan náà bẹ́ẹ̀ kí ni ọba ṣe ìwà wo ni ọba ní lọ tọ́ba lábòsí lọ́wọ́ èyí tí wọ́n náà ń ṣe yẹn àbòsí raised to power 2 tó wọn bá gbẹ̀ṣẹ̀ lọ́dọ̀ Ọlọ́run wọn náà tún gbẹ̀ṣẹ̀ tí ẹ̀ máa sórí ibú nítorí lágbájá náà sórí ibú ni òun ń ṣẹlọ́n èmi náà fẹ́ ṣẹlọ́n tí ẹ̀ máa ronú báwọn pé kò dáa ni ẹ bá ya ṣúkúrà ọ̀rọ̀ rẹ̀ mọ̀ rí báwọn fa kò gbádùn kò níwà kò lọ́mọlúàbí lára kò tiẹ̀ ṣe é jòkó tì kò yẹ kó rí bẹ́ẹ̀ tó bá nífẹ̀ẹ́ mọ́ sọ pé ọ̀fẹ́ mọ́ èwo wá ní kọ́ wá wà nílé kọ́ mọ́ nílà Ànábì sálàmù ṣe bẹ́ẹ̀ o ọ wà lérí àìsàn tí ò lágbára àti dìde mọ́ ní tó ń fẹ́ kó wọ́n wà ní yàrá ìyàwó kọ̀ọ̀kan ní déédéé ìjọ tó mọ́ tó yẹ kó wọ́n wà ńbẹ̀ àwọn ìyàwó fúnra wọn ni wọ́n ní àyọ̀ǹda wà ní yàrá Aisha ńbẹ̀ náà òun ló súnmọ́ mọ́ṣáláṣí wà ní yàrá rẹ̀ dúdú wọn fẹnu kò bẹ́ẹ̀ ń pa àwọn yọ̀ǹda àwọn máa wá sálámà sí ọ ní yàrá rẹ̀ àwọn iṣẹ́ dúdú yín yọ̀ǹda sọ́tẹ̀ yín lọ́rùn Ànábì sì wà ní yàrá ìyàwó Aisha ó wá ṣe ó kù ijọ́ 5 tá Ànábì sallallahu alaihi wasallam ó jáde láyé ó kù ijọ́ 5 tí Ànábì ó jáde láyé Ànábì sallallahu alaihi wasallam ẹnìkan béèrè ń pé Róòmù wo là ń sọ kì í ṣe Róòmù ti Italy o tá bá ń sọ̀rọ̀ Róòmù ìjọba ni à ń sọ̀rọ̀ àwọn Byzantinians ntòlóyìnbó ń pè wọ́n nù Syria ni wọ́n wà
Jordan gbogbo area yẹn kò tí ì máa jẹ́ Jordan nígbà náà wọ́n ń pe dodo bẹ̀ ní Sham Syria tèní Jordan Palestine àti sọ Jordan Palestine Syria èwo tún ní Palestine Jordan ìlú bíi mẹ́rin ni wọ́n àwọn àpapọ̀ ìlú yẹn ni wọ́n ń pè ní Sham nígbà náà tó ń bẹ ní ẹ̀gbẹ́ Iraq ìjọba Byzantinians ní ń darí wọn ká má bàa ṣì ìtàn yẹn bóyá wọn bá wa bọ̀ láti bẹ̀rẹ̀ naam anabi sallallahu alaihi ti ń kújọ́ márùn tí yóò jáde láyé àárẹ̀ yẹn ti tún lágbára sí ó di pàtì mọ́ lọ kírun fáwọn èèyàn ní lára ń béèrè pé sásìkò òun ti tó ṣán ti pèrún ó ní ẹ dá mi sí mi lórí mo fẹ́ jáde ẹ dá mi sí mi lórí mo fẹ́ jáde wọ́n ní àwọn wá dá mi sí lórí gẹ́gẹ́ ẹni tára rẹ̀ ń gbóná ara rẹ̀ ó máa wá omi tútù gbà tára rẹ̀ wá dàbí ìgbà kó balẹ̀ díẹ̀ ó ní strength díẹ̀ àti jáde ó jáde sáwọn èèyàn nígbà tó dé ta ó ní ó ṣe kútúbà ó bá wọn sọ̀rọ̀ gbogbo àwọn mùsùlùmí tí ń bẹ mọ́ṣáláṣí nínú ọ̀rọ̀ tó bá wọn sọ ní pé ǹjẹ́ arẹ́ nìkan tí mo ṣẹ̀ tó fẹ́ gbẹ̀san sallallahu alayhi wa sallam ǹjẹ́ arẹ́ nìkan bóyá mo lù ú ó fẹ́ gbẹ̀san èmi rèé ẹgbẹ̀san lára mi kí n tó lọ bọ́lọ̀ ǹjẹ́ arẹ́ nìkan tí mo sọ̀rọ̀ òdì sí tí ó dùn mọ́ kó wá sọ tiẹ̀ di kí n tó lọ bọ́lọ̀ àbẹ́ rí nǹkan àfáà mélòó ni ó ṣe bẹ́ẹ̀ fọmọ kí ó wá lù mí padà wá lù mí padà ilẹ̀ Yorùbá yìí sáré dúró ẹ̀ wá bú mi padà pé mo bú ọjọ́ tí n kọ́ ń ké wá bú mi padà Allahu Akbar aláàlẹ́ ànábì bá imanan wa taqwa níbi ìgbàgbọ́ níbi ìbẹ̀rù Ọlọ́run gbogbo nǹkan lè jù wá lọ ànábì ni ẹ wá ṣe tí yín di ẹni tó bá fẹ́ gbẹ̀san ẹni dodo sàábí wá ń wojú ara wọn pé gbẹ̀san kẹ̀ ẹnìkan kan ò di gbogbo wọn náà ń pe ayáàfì rẹ̀ àfẹnìkan tó padà náwó ànábì béèrè pé ṣé mo jẹ nìkan lówó nú yín o tí n bá gbàgbé kó tètè béèrè wọ́n sì lọ́kùnrin kan náwó ó ní ànábì ó jẹ mí ní díríàmù 3 o díríàmù 3 kan bẹ tí ó jẹ mí ànábì sì ní fọ́dúlù ọmọ Abbas bá mi fún ní díríàmù 3 kò sábúrú bí kọ́mọ kéwú ó sin gbèsè táfà rẹ̀ bá jẹ́ kò sábúrú bẹ́ẹ̀ sábẹ́ sin owó lọ́wọ́ ànábì ó sì pé lélẹ́rí ibú pé tẹ́síkẹ́ mi mo sọ ọ́ dẹ́ni ìmọ̀nà wọ ẹlẹ́bọ burúkú tẹ́lẹ̀ yìí ọ̀dọ́ mi ló ti gba Islam kírù ẹ máa lè sọ pé èmi jẹ̀wọ́ lówó lẹ́nu ẹ gbọ́ra dáadáa ó lè jẹ́ lówó náà ó yá náà ni yóò sì gbẹ ẹ̀tọ́ rẹ̀ ní kó gbowó ẹ̀ padà Ànábì sallallahu alaihi wasallam ẹni tó bá yá mi lówó nù yín tí n bá jẹ lówó kọ́ sọ ó sì dáwó ẹ̀ padà fún lẹ́ẹ̀kan náà ayẹ́ sallallahu alaihi wasallam Ọlọ́run bá wa kẹ́ sàábí tó sinwó náà Ọlọ́run bá wa kẹ́ òun náà ẹni eré ni Ànábì sallallahu alaihi wasallam wá ní tọ́ gbogbo ẹ̀yin mùsùlùmí ọ̀rọ̀ àwọn ànsọ́rù dọwọ́ yín o àwọn ará Mádínà tán gbà wá lálejò ẹ má fi ibi sólórí wọn o ẹ má gbàgbé rere tán ṣe fún wa níjọ́ tí ojú ń pọ́n gúnugún wa àwọn ni wọ́n ṣàánú wa o níjọ́ tá a mọ̀ bí a gbà níjọ́ tá ara Mọ́kà fúnlẹ̀ mọ́ wa níjọ́ tí gbogbo nǹkan dàrú níjọ́ tá a mọ̀ bí tá a gbọ́rọ̀ wa gbà tí ń dàbí gbà pé a parẹ́ wọ́n pa wá rẹ́ tán lépa ẹ̀mí wa káàkiri àwọn ará Mádínà yìí ni wọ́n pín gbogbo dúkìá wọn pẹ̀lú wa wọ́n pín owó wọn tán tún fẹ̀mí ara wọn wéwu ọmọ wọn ń kú aya wọn ń kú nítorí tiwa torí Ọlọ́run ẹ má gbàgbé rẹ̀ fún wọn o ọ̀rọ̀ wọn dọwọ́ yín o ànábì sàsọ́ọ́lẹ̀ pé ará Mádínà dọwọ́ yín fún gbogbo àwọn mùsùlùmí ànábì wa sọ fún wọn pé inna abdan ẹrú olúwa kan bẹ khayarahu Allahu olúwa fún ní kó ṣẹ̀ṣà ó fún lẹ́ṣà ṣe nínú an yu'tiyahu min zahrati dunya ma sha ká fún ọ nínú ọlá àti ọlá ayé kọ́pọ̀ kó pẹ́ láyé kẹ́mi ẹ̀gùn kó sì rọ́lá ṣe wa baynama indahu àbí kó fayé lẹ̀ kó wá bá wa kó wá gbádùn tọ̀dọ̀ wa èwo ló fẹ́ nínú méjèèjì ànábì ní ẹrú kan bẹ tọ́lọ̀ ní kó ṣẹ̀ṣà nínú méjèèjì fakhtara ma indahu ẹrú yẹn ti chúùsì yìí ti ń bẹ lọ́dọ̀ Ọlọ́run Abubakar bu ẹkún àwọn kan láwọn ń wo ìkíkí ní pa lẹ́kún nísìnyí ẹrú kan lànábì ń sọ náà kò sọ pé òun kò sọ para rẹ̀ ó ti yá Abubakar pé ànábì ti fẹ́ fayé lẹ̀ sallallahu alayhi wa sallam ànábì tí wàá bọ̀rọ̀ ó tẹ̀síwájú ó sọ̀rọ̀ púpọ̀ ńjọ́ náà ó wá ní ẹ má gbàgbé Abubakar yìí náà ó sọ̀rọ̀ Abubakar ó ní gbogbo kálukú ló ṣe mí lóore tòótọ́ àmọ́ tẹ́ni yìí yàtọ̀ ṣe mọ̀ pé ńjọ́ tí wọ́n ń jẹ àwọn Bilalu níyà Mọ́kà àwọn Ammar àti Yasir àti gbogbo àwọn ẹrú wọ̀nyẹn ńjọ́ tí wọ́n ń pa wọ́n tán lù wọ́n Abubakar ní ń ta property rẹ̀ ní fi ń ra àwọn lọ́wọ́ yà àwọn mùsùlùmí tán pa ńjọ́ náà àti gbogbo wàhálà tó ṣe ànábì ní ẹ má gbàgbé Abubakar yìí o ó ṣe wàhálà o
ẹ ṣàpọ́nlé rẹ̀ fún o ká ní mo fẹ́ mọ̀ mú yẹn ní khalilu ni ọ̀rẹ́ tímọ́tímọ́ ká lọ tọ́fà ànábì ọlọ́run kó mú yẹn ní khalilu ni ó ní bá mú ní khalil àmọ́ kò tọ́fà ànábì ọlọ́run kó mú khalil ìjọmọ̀ yẹ́sìn ni ó mọ̀ dà wá papọ̀. wọ́n ló ń gbà tó wá díjọ́ kejì ìjọ náà tí ń kújọ́ mẹ́rin tá ànábì sallallahu alaihi wasallam ó jáde láyé àárẹ̀ yẹn tún sí escalate sí ó tún sí wọ́ra ju tàtẹ̀yìn wá lọ. ànábì sallallahu alaihi wasallam ní alumu aktubu lakum kitaban lan tadillu ba'dahu ẹ bá ń wáwé kan ẹ mú wé wá kí n bá yín kọ̀wé níbi tí ò ti lè dìde níbi tára rẹ̀ ti ń gbóná tí ò lálàáfíà kó rọrọ̀ sísọ tí nira ní ẹ bá ń wáwé kan kí n kọ nǹkan fún yín kí n tẹ́ ń bá kọ fún yín ẹ̀ ní sọnù lẹ́yìn tí n bá lọ tán. àwọn sàbí kan fẹ́ lọ wáwé wá Umaru ní ọ̀rọ̀ wí kọ́ lọ́kàn báyìí ẹ rí i pé kò lálàáfíà ní ká tún máa yọ lẹ́nu pẹ̀lú nǹkan kíkọ ẹjẹ́ ajú tiẹ̀ sinmi ná àwọn sàbí kan náà ní bẹ́ẹ̀ ni tòótọ́ yóò mọ̀ kọ́ ní tó bá fẹ́ kọ fún wa létà ìbá Al-Qur'ani ń bẹ láàrin wa tó sì sọ fún wa ń jò ní pé mo ti fa Al-Qur'ani ilẹ̀ fún yín tẹ́ bá dì mú ẹ̀ ní sọnù pé ẹ mọ̀ jà stress yẹ ó ti ó rẹ̀ àwọn kan ní ẹ mú ìwé wa bá ń pariwo lera wọn lérí ń bẹ̀ Ànábì bá lé dúdú wọn jáde dúdú yẹn ẹ jáde Ànábì sallallahu alaihi wasallam kankan tó ariwo yẹn ti ń disturb àlàáfíà rẹ̀ sallallahu alaihi wasallam tó ráwọn kan máa ń lo story yìí fi bú Umar ní pé wọ́n fẹ́ dọ̀rọ̀ wú ni Ànábì fẹ́ sọ ta ni ó jóye lẹ́yìn ẹ̀ wọn wá jọ fẹ́ sọ Ànábì sì ṣe bí ijọ́ mẹ́ta láyé kọ̀ rẹ́nu sọ wípé tí mo fẹ́ sọ ni wọ́n á dá alákẹ́ ayọ̀ wá sọ̀kalẹ̀ láàrin gbà wọn pé ní tó fẹ́ sọ ni o ṣé nígbà tí Umaru ti ní àmúwé wa àwọn ó ti wá silence Ànábì so eléyìí ò sínú ọ̀rọ̀ nígbà tí wá di pé ara Ànábì wúwo níjọ́un náà kò láǹfààní àti lọ kí irun ìṣáì ó ní ẹ sọ fún Abubakar kó kírun fáwọn èèyàn ẹ sọ fún Abubakar òun gángan tí ẹ fẹ́ jáde wọ́n ń dá mi lé lérí nígbà tí ayé tún dàbí ìgbà kọ́ dákú kò ní conscience tí ó fi mọ̀ pé òun sì wà mọ́ yóò kàn dákẹ́ lọ gbáà wọ́n ti dá mi lù lérí yóò tún lajú yóò tún níṣẹ́ sì wà ń ta sáwọn jẹ́mọ́ sì wà mọ́ṣáláṣí wọ́n sì wà mọ́ṣáláṣí nígbà tí ẹ jẹ́ ká Abubakar òkè Abubakar ní wá ń kírun fún àwọn èèyàn láti jọ́ náà tí ìdíjọ́ kejì kẹta wọ́n ń kújọ́ méjì àbíjọ́ kan tá Ànábì sallallahu alaihi wasallam ó fàyè lẹ̀ Ànábì tún ní strength dé àti jáde sallallahu alaihi wasallam Abubakar ń kírun fáwọn èèyàn lọ́wọ́ Ànábì wá jáde Ànábì náà wá join sáfù tóun ti àìlálàáfíà àwọn àmẹ́rì ìjòkó ló ti kì Abubakar ní ṣe mọ́mù lọ́wọ́ Ànábì wá bọ́ sẹ́gbẹ̀ẹ́ bá Abubakar ṣe nípa Ànábì dé kò continue ìjẹ́mọ́mù mọ́ Ànábì ní bí inú Ànábì ní wá fi ń kírun ìta Ànábì bá ti kí yọ wá gbóhùn sókè bíi làdáni ibi tí a ṣe ìgbóhùn sókè làdáni ti bẹ̀rẹ̀ nu Abubakar ń pariwo tá Ànábì bá ní Allahu Akbar lóhùn ẹni tọ́rẹ̀ Abubakar ó pariwo wí gbogbo mùsùlùmí tí ń bẹ lẹ́yìn ọmọ ẹ̀dọ́ ni wọ́n ṣe kírun náà Abubakar radiyallahu ta'ala anhu fi ń fìrun Ànábì kírun a ti sọ̀rọ̀ yìí náà ń jó nígbà tá à ń sọ̀rọ̀ kí mọ́mú wà lérí ìjókòó káwọn tí ń bẹ lẹ́yìn mọ́mú ọmọ wà lérí ìnàró pé Ànábì sallallahu alaihi wasallam ìjókòó ló fi kírun yìí àwọn sàábé tẹ́sí ń bẹ lẹ́yìn ìnàró ni wọ́n fi kí ìrun ìgbà tí wọ́n ń kújọ́ kan tó jíṣẹ́ ńlá Ànábì sallallahu alaihi wasallam ó jáde láyé àwọn ẹrú tó ní tó kù lábẹ́ rẹ̀ láwọn ẹrú tí ó jẹ́rú Ànábì sallallahu alaihi wasallam ó lóhun tó kù lọ́rùn gbogbo wọn dọmọlábí bẹ́ẹ̀ ni àwọn owó tó kù lé oníwọ́n lọ fi gbogbo ẹ̀ ṣe sàárà ìgbà tó wá dijọ́ tá Ànábì sallallahu alaihi wasallam ó jáde láyé gẹ́gẹ́ ìrun àsùbá àwọn kí njọ́ náà nígbà wọn kírun àsùbá ìjọ́ Monday l'Ànábì jáde láyé àwọn kan ní ìjọ́ kejìlá oṣù Rabiul Awwal àwọn kan ní ìjọ́ kẹtàlá àwọn kan ní ẹnu òkò síjọ́ tá Ànábì kú o àwọn kan lẹ́nu kò sí ìjọ́ tán bí lẹ́nu kò síjọ́ tá Ànábì kú kódà ìtọ́ lálàáfíà jù ní pé ìjọ́ kẹtàlá àwọn kan sì ní ìjọ́ kẹjọ oṣù Rabiul Awwal lọ lálàáfíà jù fún ká Ànábì jáde láyé ìgbà tó dijọ́ náà ìrun àsùbá ó ṣàjẹ́ Monday ìrun àsùbá ni Ànábì sallallahu alaihi wasallam jáde ó tiraka jáde orí tán kírun ìrun àsùbá ṣe pé yàrá ìyàwó Aisha sọ pé òun lọ́kàngùn sí mọ́ṣáláṣí yọkàn ara sí kọ́tìnì yóò sì wọnú mọ́ṣáláṣí orí tá Abubakar kírun àsùbá fáwọn èèyàn wọn lá Ànábì sallallahu alaihi wasallam wá wo dodo jàmọ́ owó wọn lọ owó wọn bọ̀ ọwọ́ arẹ́rìn músẹ́ inú rẹ̀ dùn ara rẹ̀ yá omiri Abubakar ti rá Ànábì sallallahu alaihi wasallam irun fẹ́ dàrú mọ́ lọ́wọ́ pé tí Ànábì fẹ́ jọyìn ni àbí
ó sì rí gbogbo wọn tó kàn rẹ́rìn ó sì wọlé lọ padà àṣé yìí tí ó rí gbogbo jẹ́mọ̀ ọmọ náà nù sallallahu alayhi wa sallam ọ̀rẹ́ ní sí gbogbo wọn anabi sallallahu sallam sì wọlé padà gbàtọ́ wá wọlé tí wọ́n kírun tán tilẹ̀ mọ́ díẹ̀ Fatima ó ránṣẹ́ pé Fatima ọmọ rẹ̀ anabi sallallahu sallam ya Aisha ní narrate story yẹn pé anabi ó ní kí Fatima ó súnmọ́ òun kó gbé tí sóhun lẹ́nu anabi wá bá a sọ̀rọ̀ kan sallallahu alayhi wa sallam àwọn ọ̀gbọ́n tá anabi bá a sọ táwọn ṣáàdì ní pé omi bẹ̀rẹ̀ sí ní dà lójú Fatima yìí sunkún ọmọ rẹ̀ kan tó kù láyé náà nù Fatima ń sunkún gbà tí ó yá anabi tún ní kó gbé etí wá kóhun tún wí nǹkan kan míì fún anabi tún wí nǹkan míì fún gbà táwọn ó tún rí táwọn rí ni pé Fatima rẹ́rìn àwọn lẹ́yìn ọ̀rẹ́ yìí ìyá wa Aisha lóhùn padà bí Fatima lé ní kí lànàbì sọ fún ọjọ́ ní tó kọ́kọ́ sunkún tó tún padà rẹ́rìn ó lọ sọ fóun pé mo ti fẹ́ bàbá rẹ̀ ti fẹ́ jáde láyé mo ti ń lọ bọ́lọ̀ anabi sọ bẹ́ẹ̀ fún ó dágbére fún ọmọ rẹ̀ Fatima sallallahu alayhi wa sallam ìyẹn ló pa Fatima lẹ́kún gbà tí wọ́n á ń sunkún lànàbì tí wọ́n á bá a sọ míì èyí tí ànàbì bá a sọ tó fi rẹ́rìn ni pé wọ́n sì lọ́mọ mi wọ́n sì ní ara lé mi tí ó kọ́kọ́ wá bá mi tí n bá ti lọ tán tí ó kọ́kọ́ wá bá mi yẹn nípa ànàbì ń sọ fún Fatima pé ó kú láìpẹ́ yìí tí n bá ti kú tán wọ́n lọ tẹ̀lé mi Fatima ò tún wá bú ẹkún sí iṣẹ́ mọ́ pé ọmọ mi ò bú ẹkún ká ẹ má ti lọ àtèmi àti yín kò sí ìsẹ́ni tásìkò rẹ̀ tó nínú dodo wa nísìn bàbá àtèmi àti yín ẹnìkan ò ní kú nù wa ọmọ rẹ̀ ní òtúnṣe lẹ́yìn òfa ọmọ mi ò padà sọ pé ẹ̀ńtẹ́yìn bá fẹ́ lọ ẹ mọ̀ mímí dání èwo ni pé ntọ́da náà ni pé tíná bá kú kí ó ferú bojú èwo ni kẹ́yìn ó kú kémi náà tún kú tẹ̀lé yín inú Fatima wa dùn torí pé ikú lójú tí wọ́n ṣe àgbákòfà àwọ̀ ọ̀gbọ́lọ́run gbọ́ tó nǹkan ni ẹ̀rù kú fi ń bà wá bí ìgbà pé yẹn kúrò lágòdè kúrò ń pàṣẹjì ọbọ sínú ilé ọlá gẹ́gẹ́ ni wọ́n mọ̀ pé n ti ń bẹ lọ́dọ̀ Ọlọ́run lóore ju gbogbo ayé yìí lọ ọláwo la rí ṣe láyé ní ìlú tàwa tán múná lọ yìí ayé tá à ń sunú ooru àkíyàmọ̀ tá a dé tá a mọ̀ gbádùn ó ti dá wọn lójú bẹ́ẹ̀ nígbà tá ànábì sọ fún pé wọ́n lọ́kọ̀ọ́kọ́ wá bá mi inú rẹ̀ dùn lójú rẹ̀ rìn lẹ́yìn náà àsìkò dùhà wa ń tó òòrùn yọ dáadáa ilẹ̀ mọ́ tí ń jẹ́ déédé àkókò tí òjíṣẹ́ ńlá ànábì sallallahu alaihi wasallam ó jáde láyé ànábì ń sọ fún yàrá Aisha pé májèlé ọjọ́ sí tí arábìnrin Khaibaru yẹn fún mi jẹ Yehudi yẹn yìí sì tún gbúrò rẹ̀ nù mí dì sí poison ọjọ́ síta ni wọ́n fún un ní ọdún keje ọdún kọkànlá ní ọdún keje wọ́n jagun Khaibar ṣe gbàgbé ta ní obìnrin kan fún ó fi gbẹ́ran fún ànábì ó fi wọ́ sí i náírà ànábì ń sọ pé poison yẹn mò ń fìlì ẹ̀ nínú mi dì sí sọ bẹ́ẹ̀ fún yàrá Aisha ó wá wà ní position tó wà àti gbogbo àwọn sàábí tó wà ń bẹ̀ ànábì ní ẹ bá mi sọ fáwọn èèyàn ẹ̀yin náà sì máa gbọ́ ìrun dọwọ́ yín o ìrun dọwọ́ yín o ìrun dọwọ́ yín tá ànábì tẹnumọ́ nù ní tó kù díẹ̀ tó ti ń kù ṣẹ́jú tí ó kù ọ̀rọ̀ ọ̀run la ànábì ń tẹnumọ́ wa ma malakat aymanukum àtàwọn ẹrú ẹ má ṣe jàǹbá fáwọn ẹrú ẹ ṣọ́ra kẹ́ ẹ má fẹsẹ̀ kọ lára àwọn ọmọ ọ̀dọ̀ dúdú ẹ̀yin tẹ́ ẹ gbọ́ ọmọ ọ̀dọ̀ sílé mẹ́tẹ́ tó fún wọn lówó oṣù tó yín àwọn jẹ́ ọmọ ọ̀dọ̀ tí ń bọ́ tajà ń ṣọ́ọ̀pù tó ń gbéṣẹ́ pé ní gbogbo ìgbà iṣẹ́ dé tòrútòrú tó lè rán àwọn ọmọ bíbí inú rẹ tó mọ lùlùkulù àsọkalẹ̀ ànábì àsọgbẹ̀yìn ọ̀rọ̀ rẹ̀ ni pé irun àtàwọn tí wọ́n bá ń bẹ lábẹ́ yín irun àtàwọn tẹ́ ẹ bá ń gàrí ẹ ṣọ́ra ẹ má kọsẹ̀ lára wọn. yóò ṣe díẹ̀ ànábì sallallahu alaihi wasallam ìpọ̀kàkà kú tí ń sọ̀kalẹ̀ sí lára ó ti fẹ́ jẹ́ ẹ̀mí ti fẹ́ jáde lára ẹ̀ ẹ̀mí ìyá Aisha ní òun wá wọ́ ọmọdọ̀ òun wọ́ ọmọra òun wọ́ orí rẹ̀ mọ́ igbáyà àwọn báyìí òun fi fà á sókè díẹ̀ ànábì wà ń position kò lè sọ̀rọ̀ dáadáa lẹ́gbọ́n òun wá wọlé Abdurrahman ọmọ Abubakar tí ń jẹ́gbẹ́ fún Aisha ó mú pákó kan dání ànábì wá ń nawọ́ sí pákó ọ̀hún báyìí nawọ́ sí òun ti yé àwọn Aisha ń pa ànábì fẹ́ ẹrun pákó tọrọ láìkì àrùn pákó gan ànábì láìkì pákó gbogbo gbà pákó lòun wá gba pákó yẹn lọ́wọ́ yẹn bọ̀dá àwọn Abdurrahman òun wá gbé fún ànábì sallallahu alaihi wasallam bá ànábì dẹ̀ ṣe fi sẹ́nu ó yọ padà òun rí i pé pákó yìí le lòun wá fi eyín tẹ̀ wà á ti tó ẹnu òun kó lè rọ̀ lòun tún gbé fún ànábì sallallahu alaihi wasallam ìyàwó Aisha fi ń ṣe fáàrí ní gbogbo ìgbà tó fi kú pé itọ́ mi ló kàn ànábì lẹ́nu gbẹ̀yìn sallallahu alaihi wasallam pákó yẹn lànábì wá lò bí ṣe ń pọ̀ kàkà kú tẹ́mi fẹ́ jáde lọ́rùn ẹ̀ ó tún ti kí igi bọnu tí ń rún pákó ànábì sallallahu alaihi wasallam wa ń tọwọ́ bomi fi ń bọ́jú ń tọwọ́ bomi fi ń jọ́ wí wọ́n ṣe la ilaha illallah
la ilaha illallah la ilaha illallah inna lil mawti sakarat. Ikú ọ̀rọ̀run Ànábì gangan fúnra ẹ̀ ń sọ bẹ́ẹ̀ ikú ọ̀rọ̀run àti jáde ẹ̀mí lára ọmọ ènìyàn ìpọ̀kàkà ń bẹ ń bẹ ìdààmú ń bẹ ń bẹ. Òjíṣẹ́ ńlá Ànábì sallallahu alaihi wasallam sọ́lọ́n sì sọ pé ẹni mùmínì tí ìṣesí rẹ̀ bá le kó tó kú afẹ́ foríjìn ni inú tọ́lọ̀ máa fi foríjìn yẹn ni pé kíyàn òkúkú tó le gbogbo àlámọ́ bẹ lọ́hùn kú rọrùn àmọ́ ń gbà mí Ọlọ́run lè fẹ́ kẹ́lómi òkúkú tó le nítorí nípa afẹ́ foríjìn ẹnu wàhálà tó kù àbẹ́ṣẹ̀ tó kù lọ́rùn rẹ̀ yẹn afẹ́ jẹ́ ń yà rẹ̀ kó tó kúrò láyé tọ́ra àfẹ́ kó jí ọ̀run àwa ní kó kúkú tó le kíyẹn lè máa jẹ́ kàfàrà fún àwọn kùdìẹ̀kùdìẹ̀ rẹ̀ títà Ànábì bá rọ̀ gbogbo ẹni tí kú rẹ̀ bá ń le àmọ̀ ṣe bọ́tọ̀ Ọlọ́run ni wọ́n sẹ́nìkan bẹ tó jẹ́ ní retá Ànábì ẹ̀sùn Ọlọ́run wá ní kíta Ànábì ó le díẹ̀ nítorí ká lè mọ̀ pé kíkú ó le fún ni kì í ṣàbúrú kì í ṣàgbákò. Ànábì sallallahu alaihi wasallam ni wọ́n nawọ́ sókè wọ́n nígbà tí ń dì bẹ́ẹ̀ ohùn rẹ̀ ọ̀jákè mọ́ nnàka sókè báyìí nígbà tí wọ́n nàka sókè òun náà ń wòkè ahọ́n rẹ̀ àtètè rẹ̀ wá mì yàrá Aisha ní tóun tẹ́tí tóun gbọ́ tí ń sọ ní pé ma'al ladina an'ama Allahu alaihim minan nabiyyin was-siddiqin wash-shuhada was-salihin wa hasuna ulaika rafiqa Allahumma ighfirli warhamni wa alhiqni bir-rafiq al-a'la Allahumma ar-rafiq al-a'la Allahumma ar-rafiq al-a'la nta nabi tẹnumọ́nù ìtumọ̀ ẹ̀ ní pé mo fẹ́ wà pẹ̀lú àwọn ànábì Ọlọ́run ní tí ń rí gbogbo wọn ní tí ń ráyè tẹ́nìkan ò rí àwọn mo fẹ́ wà pẹ̀lú ń wòkè ń nawọ́ síbẹ̀ àwọn ànábì Ọlọ́run àwọn tán kúkú ṣẹ̀hídì tán kú sójú ogun àwọn ẹni ire sáfù wọn mo fẹ́ wà àwọn nìyẹn Allahumma ighfirli Olúwa yáàfì mi foríjì mi irhamni kẹ́mi alhiqni bir-rafiqil a'la ààyè tó ga jù ni mo fẹ́ wà ààyè tó ga jù ni ó gbé mi lọ ar-rafiqil a'la ààyè tó ga jù ààyè tó ga jù ní gbólóhùn tó tẹnumọ́ tó fi jáde láyé sallallahu alaihi wasallam ẹni kété táwọn orí tí ó kàn ọwọ́ rẹ̀ kan yẹ̀ ọwọ́ lọlẹ̀ tẹ́sí rí pé kò sí control mọ́ ìyẹn làwọn rí táwọn fi mọ̀ pé ẹ̀mí ti jáde láre inna lillahi wa inna ilayhi raji'un báyìí ni ẹ̀mí ṣe jáde lára òjíṣẹ́ ńlá Ànábì sallallahu alaihi wasallam wọ́n kéde kú ẹ̀ ní Ànábì ti jáde láyé o nígbàtí gbogbo sàábé ń péjọ pé Ànábì kú ṣé tòótọ́ ni kálukú ti péjọ sí mọ́ṣáláṣí yàrá wa ya Aisha Ànábì sallallahu alaihi wasallam jáde láyé sí Umaru ní sí ń bá gbọ́ tẹ́nìkan bá lá Ànábì kú ń bá gbọ́ tẹ́nìkan bá dá aláṣà Ànábì ó ṣe wá kú Ànábì kan ṣe ní àjò ní ó ṣe ní àjò ẹ̀mí ni ṣe bí Musa náà ti ṣerú ẹ̀ rí Musa náà ti ṣe ní àjò bẹ́ẹ̀ rí tani tí Musa tí tọ́lọ̀ ní tọ́lọ̀ ń bá ṣàdéhùn pé pàdé mi mo fẹ́ bọ́ ní pàdé fún 40 days irú ẹ̀ l'Ànábì náà lọ ẹnì kan gbọ́dọ̀ dá aláṣà ìpá Ànábì kú wọ́n rò rí gbọ́yé ń pa Ànábì ti kú Ànábì ó sì wá kú sallallahu alaihi wasallam gbàtà Abubakar dé tóun náà gbọ́ pé ṣé lóòótọ́ ni wọ́n lóòótọ́ ni ó wọlé lọ yàrá Aisha ó ṣe aṣọ lójú wọn ti faṣọ bojú ẹ̀ ó ṣaṣọ lójú rẹ̀ ojú ẹ̀ ó rí i pé nítòótọ́ ni Ànábì sallallahu alaihi wasallam ti kú ó ṣàdúà ó kíìsì agbárí rẹ̀ omi dà lójú tiẹ̀ náà ó wá jáde ó faṣọ bò lójú padà òun ló wá bọ́ sí mọ́ṣáláṣí Umaru sì ń sọ̀rọ̀ fáwọn èèyàn gbà ẹni kan gbọ́dọ̀ dá alájà gbà Ànábì ti kú o sallallahu alaihi wasallam Abubakar ni wọ́n sọ fáwọn èèyàn pé Umaru ní kí Umaru jókòó Umaru ọ̀dáhùn Ànábì wa ní Abubakar ẹ̀yìn èèyàn ẹni tí bá ń sin Muhammadu ti kú o ẹ wáyé pé Muhammadu ní ń sìn Muhammadu ti jáde láyé àmọ́ ẹni tó bá kọ́ lọ́hùn ní ń sìn ọba láyé ọba tí ò ní kú láyéláyé ń sì ń bẹ ọwọ́ káyà fún wọn pé wà má Muhammadu ọ̀jẹ́ bákan illa rasulun àfòjíṣẹ́ tá a ránṣẹ́ qad khalat min qablihi ar-rusul táwọn òjíṣẹ́ ti ṣáájú ẹ̀ táwọn náà ti kú òun kọ́ lòjíṣẹ́ tí ó kọ́kọ́ kú afa imata tó bá tiẹ̀ ṣẹlẹ̀ ipò kú àyà yìí ti sọ̀kalẹ̀ láti ojú ogun ó dùn iṣẹ́ ìgbàgbé pa ti kà á fúnra wa afa imata tẹ́ bá tiẹ̀ wá gbọ́ ipò kú a kù tí làbí wọ́n pa inqalabtum ala aqabikum ṣẹ́ wà padà ṣẹ́ṣẹ́ àárọ̀ yìí ni pé ìṣẹ̀ṣe lókù tẹ́ mọ̀ sí ẹ wà padà sídìí ẹbọ àmọ́ yanqalib ala aqibayhi ẹni tó bá lóun fẹ́ bẹ́sẹ̀ sẹ́yìn òun ò ṣe ìsìláàmù mọ́ ẹni tí ń kó àwọn ẹ̀jẹ̀kú ti kú wala yadurrullaha shay'a dín kankan kù lára Ọlọ́run àmọ́ wá sẹ́ jizillahu shakirin ẹni tó bá mórí tó dúró lérí ìsìláàmù pé ń tá àmọ́ sí lónìí Olúwa ní máa sàn àwọn tó bá mórí lẹ́sàn rẹ̀
àyà yẹn nígbà tí Abubakar kà fún wọn gbogbo sàábé wá tún gbọ́ bígbà páwọn gbọ́ rí kí ha òótọ́ ni Kùránì kọ̀ǹfàmù pa ànábì lè kú o ànábì lè kú tòótọ́ gbogbo wọn ń tún àyà nìkà nígbà tí Umaru gbọ́ ní àfi bígbà kó wọn gbé àyà nìrí wọn ló sì ṣubú lọlẹ̀ lẹ́ẹ̀kan náà ọwọ́ ẹ̀ jábọ́ pé sànábì wá kú náà nìyẹn sànábì tí wá kú náà nìyẹn ilẹ̀ ẹjọ́ náà ṣú wọn tí ì sin ànábì sallallahu alaihi wasallam ìpàdé tán ń ṣe kẹlẹ àwọn sàábé yòókù àwọn ará Mẹdínà tán gba ànábì lálejò àwọn àgbààgbà àtàwọn ará Mẹ́kà tán tẹ̀lé ànábì ṣe ní àjò wa ìpàdé wípé bò láwà ṣe báyìí aṣáàgbọ̀dọ̀ ló lórí àgbọ̀dọ̀ láṣáájú bàbá kírun sí ànábì la ẹnìkan ní ó máa pàṣẹ tá a máa tẹ̀lé ẹnìkan ní ó ṣe mọ́mù tí gbogbo ó máa kírun lẹ́yìn ẹ̀ tanika yàn láṣáájú sẹ́yìn ará Mẹdínà ni torí ẹ̀yin lẹ nílùú tẹ gbà wá lálejò àbára Mẹ́kà ẹ̀yin lẹ tẹ̀lé ànábì wá lákọ̀ọ́kọ́ ọjọ́ ẹ̀yin lẹ kọ́kọ́ gba Islam kára Mẹdínà tó gbà ta ni kò já ṣáájú gbogbo wọn wà lérí ìdààmú dààbò tí wọn tí ìmẹni táwọn yàn tí ilẹ̀ ẹjọ́ náà fi ṣú tó fi kulẹ̀ nígbà tí ó di ijọ́ tó tẹ̀lé tó ń di ijọ́ kejì tá Ànábì sàlámù jáde láyé òkú rẹ̀ sì wà mẹ́ẹ̀ tí wọ́n tí ì sin ẹni kí sì lọ́fà tá Ànábì sàlámù fi yàn yàn kó tó kú èyí ṣe tá Ànábì ò yan ta ni ó mọ mójútó ṣẹlẹ́yìn tóun bá lọ tán Ànábì ò fẹ́ kó wọ́n yàn kó wá jẹ́ sí pé ẹni tóun bá yàn ní ó impose ẹ̀ lé wa lérí ni láìkí ẹ̀bẹ̀ tí nígbà tó ti já Ànábì lọ́yàn lé wa lérí kò fẹ́ bẹ́ẹ̀ ṣẹ̀ǹkà Ànábì tí Ọlọ́run ti pa á láṣẹ pé wa amruhum shura bainahum ọ̀rọ̀ àwọn mùsùlùmí ìfinúkonú ìforíkorí ni wọ́n fi mọ́ decide kìí ṣe àṣẹ wá ó fi wá jẹ́ sí wípé ẹni tí ó mọ̀ mójútó ṣẹlẹ́yìn Ànábì sọ̀rọ̀ Ànábì jù ú lẹ̀ ó jókun ẹ̀ lẹ̀ fún ipe dodo yín ẹ forí korí ẹ fikùn lukùn tí n bá lọ tán ẹni tó bá tẹ́ yín lọ́rùn ẹ mú kò ní sí pé kò tẹ́ mi lọ́rùn àmọ́ Ànábì ló mú gbogbo yín ó jọ fẹnu kò sí pé lágbájá la fẹ́ lóyè wọ́n sì padà fẹnu kò Abubakar ní gbogbo wọn padà yàn ní oyè ìjọ́ kejì tá Ànábì sàlám fàyè lẹ̀ ìjọ́ náà wọ́n wẹ̀ tí wọ́n sì faṣọ sí i lára Ali Abbas tó jẹ́ àbúrò bàbá ẹ̀ Ali ọmọ ẹ̀gbọ́n bàbá Ànábì Fọ́dìl tí ń jọmọ Abbas fún rẹ̀ àti Usama tubnu Zaid ta ní ó ti fẹ́ mọ́ lídìí ọmọ ogun lọ ọ̀rẹ́ Ànábì ní òjò lọ́mọ́ òun náà padà wọlé pé ogun ò tí ì ṣe jà ń sìn àwọn tán wẹ Ànábì sallallahu alaihi wasallam àtàwọn mìíràn náà wọ́n sì faṣọ sí i lára aṣọ mẹ́ta àwọn ewé ó wá kú kán gbé sàárè rẹ̀ wọn wá mọ báwọn ó sì ń bo ní káwọn wá sin sí Abubakar dé ní àmọ́ gbọ́rọ̀ lẹ́nu rẹ̀ rí o tó sọ pé àwa Ànábì Ọlọ́run ibi tá a bá kú sí tẹ̀mí bá ti jáde lára wa náà la gbọ́dọ̀ wọlé sí yàrá Aisha sílẹ̀mí ti jáde lára Ànábì ajá sí pé ibẹ̀ náà ni sàárè rẹ̀ gbọ́dọ̀ wà ó fa kọ́ ẹ sí pé nù yàrá Aisha náà wọ́n ti gbẹ́ kòtò tí wọ́n sin Ànábì sí wọ́n gbẹ́ ní kòtò àmọ́ wọ́n ṣe ní ṣákù kòtò tí ó kàn ṣe kòtò gírí o tí ó lọlẹ̀ wọ́n gbẹ́ ẹ̀gbẹ́ kan sí láhádù ẹ̀gbẹ́ tá a máa ń gbẹ́ tá a bá ti gbẹ́ kòtò tóun straight tán á tún wá gbẹ́ ìsàlẹ̀ kan wọnú báyìí òun ni láhádù wọ́n gbẹ́ ibẹ̀ ni wọ́n sin Ànábì sallallahu alaihi wasallam àmọ́ wọn àti ìsìn náà níjọ́ kejì níjọ́ kejì yìí náà ni gbogbo èèyàn ń dé wọ́n wá kírun sí i la gbà tí wọ́n ti yan aṣáájú kò tí ì sí ẹni tí ó lead irun tí gbogbo èèyàn ó kì tí ó fi jẹ́rùn kan náà wọ́n ó kì kálukú wọlé wá kí tiẹ̀ ní wọ́n wọlé mẹ́wàá inú ilé yìí ò lè gbá gbogbo èrò pọ̀ àwọn muhajiri náà tán kọ́kọ́ gba ìsìláàmù tẹ̀lé Ànábì wá láti Mọ́kà wá Mádínà àwọn náà kọ́kọ́ wọlé wá kírun mẹ́wàá wọ́n kírun sí Ànábì la kálukú ń jáde gbà tó yẹ àwọn ará Mádínà tán gbà alálejò àwọn náà ń wọlé níjọ àwọn náà ń wá kírun sí i lára sallallahu alaihi wasallam nígbà táwọn kí tí wọ́n tán àwọn obìnrin náà wá kírun àwọn náà ń wọlé níjọ àwọn ọmọ kéékèèké náà wá kírun wọ́n wọlé ní ìjọ báyìí ni wọ́n ṣe kírun sí òjíṣẹ́ Ànábì sallallahu alaihi wasallam lára nígbà tó sì wá di ìjọ tó tẹ̀lé Monday ló kú wọn àti ìsìn ní Tuesday wọn àti ìsìn ní Wednesday yaumul arbi'a Wednesday ni wọ́n sin Ànábì sallallahu alaihi wasallam òun ni wọ́n gbé Ànábì sallallahu alaihi wasallam sí inú ilẹ̀ ọlọ́mọṣàbà yọ́nú sí ọlọ́mọṣàbà bùkún kẹrẹ̀ ìkẹ́ tó ti ṣe fún ìgẹ́ tó ti ṣe fún túnjí ó lékún wá bùn àná lálùbáríkà rẹ̀ kọ́pọ̀ bùn alálùbáríkà rẹ̀ kọ́pọ̀ bùn alálùbáríkà rẹ̀ kọ́pọ̀ afá àti ńkọ́ wa ń kéwú ó ní fil ashri ní ọdún kẹwàá kanat hajjatul wada ni wọ́n ṣe hajj tí wọ́n fi ṣe báyìí hajj tá Ànábì fi dágbére la yuhsarul wafuna bitilai wọn lè káyé èèyàn tó wá bẹ̀ wọ́n pọ̀
faqila kanu 40,000 àwọn kan ní 40,000 aw di'faha wa zid alayhi di'fa àwọn kan sì ní 120,000 ni wọ́n. wartadda fiha wadda'a an-nubuwwa al-aswad al-ansi hatta mawwa nínú ẹni tó lóhun ó ṣe islamu mọ́ tó fẹ́ dẹ̀sìn rú ọ̀nà arákùnrin kan tán pè ní al-aswad al-ansi ó gbérọ́ jáde òun náà pèrè lánàbí ọlọ́wọ́n ọba ọdún náà ló ṣẹlẹ̀ libadi qawmihi ń tàwọn kan nínú àwọn ìjọ rẹ̀ bisaji ń sọ́nà nítorí òun náà ń sọ̀rọ̀ tí parí rẹ̀ ń jọra wọn bí parí alukurani tí wọ́n jọra wọn. faqutila shaqiyyu ma'a man tabi àwọn padà paani àti gbogbo àwọn tán tẹ̀lé. fima yaliha wahiya 11 ọdún tó tẹ̀lé tí ń jọdún kọ̀ọ̀kanlá qada nabiyullahi fiha umrah lòjíṣẹ́ ńlá nabi sallallahu alayhi wa sallam parí ìgbésí ayé rẹ̀. asha thalathan ó ṣe ìṣẹ̀mí ọdún mẹ́ta ba'da sittina tó lé ní 63 years la nabi lò láyé. ala asahiha ní ìtọ́lálàáfíà jù nínú ọ̀rọ̀ wal khulfu fi hadha khala ìjiyàn tí wọ́n jiyàn sí àti sọ ọ́ sẹ́yìn nípa àwọn kan sọ pé ọdún mẹ́wàá la nabi lò Mẹ́kà mẹ́wàá náà ló lò ní Madina tí ń jọ́ mọ́ dàbí ìgbà pé 60 years la nabi lò láyé àmọ́ ọ̀rọ̀ tọ́lálàáfíà jù ní pé 63 years ni òjíṣẹ́ ńlá nabi sallallahu alayhi wa sallam lò láyé. ibi ni a ti dá ẹ̀kọ́ ìdúró àmọ́ ká tó dá dúró pátápátá a ti sọ ṣáájú ìròyìn bó lọ́lọ́run ṣe ṣẹ̀dá ànábì àti kálẹ̀ yìí ṣáájú nígbà tá à ń sọ̀rọ̀ pé àfẹ́ káwọn èèyàn máa ní wrong imagination nípa ànábì tá a bá ń sọ lọ so bó ni physical appearance ànábì ṣe rí bó lọ́lọ́run ṣe ṣẹ̀dá àti sọ síwájú ó wá kú ká sọ àwọn ìwà ẹ̀ náà kó máa jẹ́ take away pé òkè ìwà wo lèmi lè rí dìmú lára ẹ̀ àfáà yìí ti ń kọ́ alẹ́kọ̀ọ́ fún ní section kan lọ́tọ̀ òun ló kù tá a kà fúnra wa ní ìtì á tún fi bára sọ̀rọ̀ tá a bá ti kélé yìí tán á ṣàṣàlátù fún ànábì á parí ẹnu á já sí pé ìbẹ̀rẹ̀ láìfọ ànábì dé parí ẹ̀ àti láì díà níwọ̀nba nípẹ̀ ẹ̀ ọlọ́mọṣẹ́ àjẹ́ aláṣepẹ́ o kó fi sínú òṣùwọ̀n ládàá wa àtàwa tá à ń sọ àtẹ̀yìn tí ẹ̀ ń gbọ́ kí ọmọ ṣàlékún oríire wa Allahumma salli ala sayyidina Muhammadin salatan tunajjina biha min jami'il ahwal wal afat wa taqdi lana biha jami'al hajat wa tutahhiruna biha min jami'is sayyi'at وترفعنا بها عندك على الدرجات وتبلغنا بها أقصى الغايات من جميع الخيرات في الحياة وبعد الممات سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.